Good morning, guys. Good morning. Ẹ káàárọ̀. Mi ti wá ṣe main show. It's not my main show. Mo kàn fẹ́ dá sí kéèsì Gistlover àti Alágbo. So a máa ṣe Gistlover nírọ̀lẹ́. A máa sáré ṣe Alágbo ní sí 192. Ṣé o ti gbọ́? 192. Check ẹ lórí VIP. Ẹ bá mi share show yìí fún gbogbo warriors pátápátá. Ẹ bá mi share show yìí fún gbogbo warriors pátápátá. Fún gbogbo warriors pátápátá. Ẹ bá mi share show yìí fún. Share gbogbo social media users. Mo máa ń sọ kankan fún yín. Máa ní kẹ́ wà careful. Gbogbo social media users pátápátá. Mo máa ń sọ kankan fún yín pé kẹ́ wà careful. Nǹkan tí mo ṣe máa ń sọ pé kẹ́ wà careful lélẹ̀ ni wípé àwọn cases kan wà tó jẹ́ pé kò gbẹ̀bẹ̀. Nǹkan kan ṣẹlẹ̀ ní Nigeria ní last week àti 2 weeks ago. There was this particular person lórí social media tó máa ń bayé àwọn èèyàn jẹ́. She talks carelessly and she made herself to be representative of all family members on this cyberspace. Mo ti sọ fún yín pé alẹ́ ni mo máa ṣe kéèsì Gistlover. Ọ̀rọ̀ ya Alágbo ni mo fẹ́ sọ nísìn. And the reason why I'm playing this voice note is for all of you to learn. All of you. Pàápàá jùlọ warriors, I want you to learn. I want you to learn. That is the reason I'm playing this voice note. Alẹ́ ni mo máa ṣe kéèsì Gistlover. Sherry, this person, she has stepped on many toes. She has destroyed a lot of families. She has been doing it, and she has been doing away with it. As a matter of fact, when she did my own, sure you understand? When she did my own, I was looking at her. When the Idumata case happened, she never denied of doing it. When Sariu matters happened, she never denied of involving herself. When Ijesha case happened, she never denied of involving. When so many terrible cases, Sam Larry, Naira Marley, everybody, she used to be in the center of downfall of many people. She used to be in the center of destroying people's name, personalities. She used to be the main reason why the whole world will go against one person. She has been doing it for a very long time. Nígbà tó di ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn, wọ́n wá gbé bí ẹni tó gbé ẹ̀fọn ni. Wọ́n wá gbé bí ẹni tó gbé ẹ̀fọn. Yàtọ̀ sí pé wọ́n gbé bí ẹni tó gbé ẹ̀fọn. Wọ́n tọ́jú ẹ̀ bí ìgbà tí wọ́n bá tọ́jú hardened criminal pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ àti ẹsẹ̀. Fọ́tò àti fídíò ẹ̀ tó bá bọ́ síta, ọ̀pọ̀lọpọ̀ yín ò ní lo social media mọ́. Okay, fún. Fọ́tò bọ́n ṣe gbé àti ibi tán gbé pamọ́ sí tó bá dé social media. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ lo social media ẹ̀ nílò mọ́. Ọjọ́ tán gbé yẹn láṣìírí ẹ̀ tú pé kò jẹ́yàn, kò mọ̀yàn, kò lè jẹ́ nǹkan kan nínú ayé. Ìdí tó ṣe ń jẹ lọ ni wípé gbogbo àwọn tó ń ṣaburú fún kò sẹ́ni tó find ẹ̀ worthy pé wọ́n fẹ́ lọ report ẹ̀. Wọ́n ò lọ report ẹ̀ sí right office. Dẹ̀ tí wọ́n bá ti gbé àwọn tó máa ń ran níṣẹ́ pé kó lọ ba ayé èèyàn jẹ́, wọ́n máa ń tètè ṣe kí ni, wọ́n máa ń tẹ́rí sí i. Ṣé wá rí, let me tell you something, tó bá mọ̀yàn ní Nàìjíríà, èèyàn tó mọ̀ yẹn fi kọ́lé, fi ralẹ̀, fi ra mọ́tò,
tó bá mọ̀yàn Nàìjíríà tó bá lọ fi ń commit a crime kiri kò sí ẹni tó mọ̀yàn tó Baba Suwe nínú gbogbo social media users lẹ́ni kò sí ẹni tó mọ̀yàn tó Baba Suwe kò tí ì sí speaker kan celebrity kan tó mọ̀yàn tó Baba Suwe kò tí ì sí quote me anywhere kí ni mo sọ fún yín quote me anywhere kò tí ì sí celebrity kan àbí speaker kan tó mọ̀yàn tó Baba Suwe kò tí ì sí àmọ́ nígbà tí ọ̀ràn tó ju ọ̀ràn lọ tí àwọn ọ̀tá ẹ̀ wá sí lọ́rùn unfortunately òun náà sọ̀rọ̀ yẹn Baba Suwe ò sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi kan tí mi sọ ẹ mọ̀ kan tí mo ṣe fẹ́ play audio tí mo fẹ́ play sí mo fẹ́ play ẹ̀ torí mi ìfẹ́ anybody tọrọ bára. That is why I'm playing this audio. Good morning, my family on Instagram. I'm not doing Gist Lovers show now. I'm doing Gist Lovers show in the evening. But there is one important show I need to do. I brought a voice note on how blackmailers used to silence a lot of women. And a lot of women, they've committed suicide in the hand of some blackmailers. I have one voice note with me here this morning. I would like to play it 190 something. Mo send yes. Don't pay me jabi. This is Fatima. Show really say wa fi kan ṣe A, wa fi kan ṣe. Eléyìí ni A. Fele ṣe B. Ṣé ń gbádùn mi nǹkan tí mi sọ fún yín. Arákùnrin kan bá obìnrin kan sọ̀rọ̀ lánàá. Inú fídíò tí arákùnrin yẹn ṣe. Mo fẹ́ kẹ́ gbọ́ conversation arábìnrin yẹn àti arákùnrin yẹn. Tó bá jẹ́ followers mi tó bá lọ pé obìnrin olóbìnrin lẹ́yìn àbó lọ pé ọkùnrin ọlọ́kùnrin lẹ́yìn tó bá sọ irú ọ̀rọ̀ tárákùnrin yẹn sọ ìjọkíjọ tó bá gbé ẹ dé station àbẹ̀wọ̀n èmi ni máa lọ́wọ́ kún bó ṣe máa lọ tó bá jẹ́ followers mi audio tí mo fẹ́ play má jẹ́ kó ever happen sí ẹ nílé ayé yìí kó pé obìnrin lórí social media àbí kó pé ọkùnrin lórí social media kó wá lọ ní ìhòhò ẹ̀ lọ́wọ́. Number 1 ni wípé tí orí burúkú ò bá kọlù ẹ nílé ayé ẹ it is a sin fún ẹ kó lọ gbèjà ẹni blogger tí ò sí ní Nàìjíríà ẹlẹ́ẹ̀kejì blogger tí ò gbójú jáde tó bá ti ń ṣe méjèèjì yẹn tí ẹ ti ta tí ẹ ti tán orí burúkú ti bá ẹ. I'm referring to anybody tó bá claim to be my followers. If you are my follower, do not ever defend any blogger tó bá mọ̀ pé kò lè wọ Nàìjíríà mọ́. Àbí any blogger tó bá mọ̀ pé kò gbé ojú jáde. Tí wọ́n bá gbé ojú jáde tó lọ ń tẹ̀lé blogger tí ò gbójú jáde àti blogger tí ò lè wọ Nàìjíríà mọ́. Pìtìpìtì ayé ti bá ẹ. Ó ti bá ẹ. Now there is one audio here and I want you to tag Nigerian police for me. I want you to tag PPRO, Lagos, Abuja, and all PPROs, and tag on Nigerian police. And the reason why I am playing this audio is not because it involves Iyalagbo. Because I am saying no to cyberbullying. I am saying no to cyber kidnapping. I am saying no to cyber killing. You don't understand? Ẹ̀yin ọkùnrin tí mo fẹ́ play voice ẹ̀ yìí. Ẹ̀yin ọmọ ọjọ́ ẹ̀ mo fẹ́ kẹ́ wá gbọ́ ohùn ẹ̀. Ẹ̀yin Yorùbá mo fẹ́ kẹ́ wá gbọ́ ohùn arákùnrin yìí. O lè fogún ọdún sá. O lè fogún ọdún sá. But ìjọ́ tí ìjọba bá dé pé nǹkan tó ṣe yìí kó mú ẹ̀rí ẹ̀ síta mi ò fẹ́ kí Gistlover wá post ẹ̀ pé kán wá dáwó fún ẹ. Ìwọ àtèyàn lè jà. Ìwọ àtèyàn lè búra yín. And ó ràngì fún ẹ láti lọ pè èèyàn láti sọ fún wọn bí èèyàn ṣe fẹ́ sọ̀rọ̀ ara ẹ̀. Èèyàn bá títí ẹ jẹ́ o reply ẹni yẹn. Wọ́n wá ń ba tẹlòmíì jẹ́. Ó wá ní pé ẹlòmíì tó ń ba títí ẹ jẹ́ yẹn kó má sọ̀rọ̀. Bí ti ayé ti kọlù ẹ. Ẹ bá mi tag Benjamin Hundeyin. Ẹ bá mi tag PPRO Abuja. Ẹ bá mi tag CP. Ẹ bá mi tag anybody tẹ́ bá lè bá mi tag. You don't understand?
èmi ò ń dá sọ̀rọ̀ ọjà yín lórí cyberspace ẹ mọ̀ mi bó nǹkan tí mo hate jù láyé ni cyber kidnapping. A lot of obìnrin ló ti gbé ògùn jẹ, a lot of obìnrin ló ti kú, and mi nídìí láti sọ fún ẹ pé olórí burúkú ni ẹ tó bá lọ ń gbèjà Gistlover tí ò gbójú síta, àbò lọ ń gbèjà ẹni olórí burúkú speaker. Kí ló sọ? Ó wà VIP. Tó bá lọ ń gbèjà olórí burúkú speaker tó mọ̀ pé kò lè wá Nàìjíríà mọ́, ó ti ṣorí burúkú láyé ẹ. Ẹni tó lámìlákánú yín wọ́n gbé bí ẹ̀fọn ni. Olórí àwọn blackmailers pátápátá. Àwọn mọ̀ pé kò mọ̀yàn, mọ̀ pé kò jẹ́yàn. Ṣé mọ yọdún ta ti ń tú díẹ̀? Ṣé mọ yọdún ta ti ń wá ìdí ẹ̀? Ṣé mọ yọdún ta fi ń wá, ta fi ń wò? Ńgbà tó ń blackmail wa, gbogbo wa gbójú ẹ rò pé a mọ̀yàn, ẹ rò pé a jẹ́ nǹkan, a mọ̀yàn a dẹ̀ jẹ́ nǹkan kan. But ní Nàìjíríà yìí, we are saying no to cyber kidnapping, cyber bullying, and cyber killing. You don't understand? So this Nigeria, èmi sọ fún yín, ẹni tó jẹ́ olórí yín, tó jẹ́ olórí gbogbo ẹ̀yin blackmailers, wọ́n mú ni bí ẹ̀fọn. Fídíò bó ṣe mú bí ẹ̀fọn. Fídíò bí tó tì mọ́, tó bá bọ́ síta ẹ̀ ní lo social media mọ́. Gbogbo yín tẹ̀ ń ṣe cyber kidnapping na cyber ẹ̀ ní lò mọ́. Èmi nísìn, if you don't come for me, I won't come for you. If you did not come for me, I will never come for you. And if you are coming for me, màá fún ẹ ní long group torí tí n bá máa wá fún ẹ 1 billion ilé mi. Èmi ò rojọ́. Ọmọ Àbíkẹ́ tó ń bú wa, tó jọ ṣe kéèsì Dúmàtà, tó ń bú wa, ó tún wá sí ṣọ́ọ̀bù mi, ẹ rí pé mi ò gbé. Ó tún kó ṣọ́ọ̀bù mi, ó gba máṣe, ó tún lọ ń bú mi, ẹ rí kí n dá sí, mi ò dá sí. Mi ní sọ kankan. Ó ti yé, àwọn tó dẹ̀ gbójúlé gbogbo wọn náà ti ń kó. Gbogbo wọn náà ti ń kó. Kò dẹ̀ sí èèyàn kan lórí TikTok yẹn tí wọ́n ní kó gbogbo yín. Gbogbo yín ò mọ nǹkan tó wà lẹ̀ fún yín. Ṣé bẹ́ẹ̀ sọ wípé Nigerian police lọ́wọ́ pẹ̀lú Gistlover. Nigerian police máa proof fún yín pé Nigerian police ò lọ́wọ́ no Gistlover. They will prove to you. It's a matter of time. Nigerian police will prove to you that they have no hands and they have no respect for any criminal. It's a matter of time. Okay, gbogbo yín dá lórí TikTok yẹn, tẹ́ máa join Gistlover, tẹ́ máa ṣorí burúkú, wọ́n máa wọlé, ṣé máa wọlé mú ọ̀gá yín, boy máa mú gbogbo yín nìyẹn. Boy máa mú. Now let's listen to this audio. Show me mo bóyá ti èwo lele. Ṣé VIP ni ẹ? Ẹ jẹ́ ká listen sí audio yẹn, mo fẹ́ gbé wá nsìn. Èmi ò bá yín pọ́n o, èmi kẹ́. VIP kọ́ ló mú dání ẹ bóyá Ankara. Yẹn fi sí iPhone. Èmi ò bá yín pọ́n o, èmi ò dá sọ̀rọ̀ lọ́rọ̀ o. But any tó bá jẹ́ follower mi, tó jẹ́ follower mi, tó lọ root fún speaker tí ò gbójú síta àti speaker tí ò lè wọ Nàìjíríà mọ́. Tí ẹ ti bàjẹ́ nìyẹn o. Ọjọ́ tán bá ti mú ẹ, ó ń lọ ẹ̀wọ̀n ni o. Let me play the audio for you here. Someone send me the audio. But mo gbọ́ audio yẹn. Kò sí tó kàn mí pẹ̀lú ìyá alágbó at anybody, but the audio. No. The audio is out of this world. Ó ní pé kí n jẹ́ ló jẹ́ kí n pè é. Ẹ máa gbọ́. Mo rí mẹ́sẹ̀jì yẹn, ó ní pé kí n pè é ló jẹ́ kí n pè é. Tó fẹ́ kí n bínú sí ẹni mo bí ẹlẹ́rìí. Ló jẹ́ kó wá kọ ìkọkúkọ sórí péjì mi àbí. Wọ́n máa kọ́ lóṣù ládọ̀tún yìí. Ṣé kò tilẹ̀ kó lè yẹn ni? Ọ̀rẹ́ mi bíi báwo? Ṣé mo ń bá yàn jà ni? Ṣé mo. Number 1 tó bá jẹ́ followers mi. Ilé ayé ẹ tó bá jẹ́ followers mi. Anybody tí wọ́n bá lọ bú, má ever bá wọn determine bẹ́ẹ̀ ni yẹn ṣe máa react. Tó bá jẹ́ olólùfẹ́ Lizzy Anjorin. Ó ti yẹ jẹ́jẹ́ ni wàhálà jókòó. Ìwọ tó bá lọ wá wàhálà, ẹni tó lọ wá wàhálà ẹ tó bá ti fún ẹ ní bọ́ǹbù lójú, má ever dá sí, má ever bẹ́ anybody determine ìgbà téèyàn kan máa dákẹ́ àbí ìgbà téèyàn kan ò ní dákẹ́. Má ever tó bá jẹ́ olólùfẹ́ mi. Má ever. Ó ti yé ẹni tá a nà lára ń ta. Oníkálùkù ló mọ ibi tó wọ bàtà sí. Ṣé ti yé nǹkan tí mi sọ? Má ever ilé ayé ẹ determine pé
wọ́n gbalagbájá lójú ó wá lọ ń balagbájá yẹn pé ṣé kò yẹ kó rẹ̀ ńgbà tó òṣòrí burúkú ó ṣe máa sọ fún ìgbà tó máa rẹ̀ ìgbà tó gba lójú yẹn ó mọ̀ bóyá ó affect etí ẹ̀ ó mọ̀ bóyá ìgbà tó gba lójú ó mọ̀ bóyá kò lè ríran mọ́ ìgbà tó gba lójú yẹn ó mọ̀ nǹkan tó dànù lọ́wọ́ ẹ̀ tí ò lè rí ṣàmọ́. A lot of people cannot come online to tell them what they've lost or what, you know, so many things. Irú èmi nísìnyí ní sọ̀rọ̀ tó bá wá fún mi kò mọ́ máa fún ẹ̀jẹ̀ lónìí gbà ó dẹ̀ lè take me ní 10 years kí n wà lórí ọ̀rọ̀ ẹ̀ ó lè take me ní 10 years because ìgbà tó wá fún mi yẹn gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn mi ò lè jókòó kí máa sọ nǹkan tẹ́mi kọ̀ mọ̀ ni wípé ìwọ náà ní ráyé gbé tit for tat ni ẹ fún mi 1 minute. Oh, lórí kọ́ mi. Ó ti yé ṣàn pé nǹkan tó máa ń dájà lẹ̀ lórí social media nìyẹn téèyàn kan bá gbá mi létí gbàs ìran yálà yá ẹ kọ́ ló máa sọ fún mi ìgbà tí máa dákẹ́ àti ìgbà tí mi ní dákẹ́ kò dẹ̀ kàn ẹ́ torí ìgbà tẹ́ni yẹn gbá mi lójú ó mọ nǹkan tó sọnù lọ́wọ́ mi ó mọ̀ bóyá tí ń dùn mí láti gbà yẹn ó mọ̀ bóyá ojú ń dùn mí láti gbà yẹn ó tiẹ̀ mọ̀ medically nǹkan tí mo ń go through so má jẹ́ ilé ayé ẹ mi ò bẹ́ni tó sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ o mò ń sọ fún ẹ tó bá mọ̀ mí ní ẹbí ní ará ìyá àgbàlagbà kan wà mo fẹ́ràn ẹ̀ gan ìyá yẹn gbogbo yín mọ̀ wọ́n mi sọ nǹkan kan nípa ẹ̀ rí ìyá yẹn ṣe nǹkan kan recently mo kàn gbójú gbogbo yín wá ń debate lórí ìyá yẹn mi ì sọ nǹkan kan ọjọ́ tí ìyá yẹn tó ṣẹ̀ mí jù láyé lọ́jọ́ tí ìyá yẹn sọ fún mi pé kémi dákẹ́ fún aninilára mi ìyá yẹn dẹ̀ sọ fún mi wípé òun dúró sẹ́yìn àwọn aninilára mi so therefore kí má dọ́dọ̀ òun mọ́ wọn ò mọ̀ pa máa padà ṣoríire lénìí wọn ò mọ̀ pa máa padà dín ńlá lénìí wọn ò mọ̀ kó máa dára fún wa lénìí àmọ́ ìyá yẹn sọ fún mi kí n tó báyìí ó ní kí n má dọ́dọ̀ òun mọ́ láyé mi ò dẹ̀ dá lọ sọ́dọ̀ ìyá yẹn mo lọ pẹ̀lú èèyàn pàtàkì kan ni mo ti kí ni mo ti kọ 2 million tẹ́lẹ̀ ó yá bá mi snap ẹ̀ mi snap ẹ̀ sí mi ẹ gbọ́ mi ìyá yẹn ti ń gbọ́ wípé àwọn group of adótòṣì àwọn ìyá yẹn náà ti follow billionaire ni wọ́n àwọn ìyá yẹn náà ti tẹ̀lé ẹnu pé billionaire ni wọ́n àwọn ìyá yẹn ò mọ̀ pé Ọlọ́run máa tara wa bẹ̀rẹ̀ sí ní kọ́ estate Ọlọ́run máa ti ara wa bẹ̀rẹ̀ sí ní kọ́ city ìyá yẹn wá gbá géèmù kan recently mo kàn gbójú ni mo divert ní straight àwọn ìyá kan nìyẹn wọ́n bí titi wọn torí titi wọn ò ṣoríire wọ́n wá sọ fọ́mọ tó ṣoríire pé kó dákẹ́ káwọn ní lára bá titi ẹ̀ jẹ́ àwọn ìyá kan nìyẹn àwọn ìyá kan nìyẹn ó ti yé yín so nílé ayé anybody má sọ fún mi nígbà tí máa dákẹ́ fanini lára mi ìyá kẹsẹ̀ ti kẹ Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ìyá kẹsẹ̀ tí ó ń ṣèyàn bẹ́ẹ̀ ìyá kẹsẹ̀ ti kẹ náà kì í ṣe ìyá kẹsẹ̀ ẹni yóò ń ṣe speaker ẹni yóò ń ṣe speaker wo èèyàn mímọ̀ ní gbajúgbajà ni kò ń ṣe speaker ṣe wá rí ẹ̀yìn aninilára tí ìyá yẹn tò sí ìgbà yẹn ni mo fi mọ̀ wípé àṣà wọn kan ló ń sponsor àwọn aninilára yẹn ṣe rí àṣírí tó wà lọ́wọ́ mi ó pọ̀ tí n bá sọ fún yín pé àtàwọn tẹ́ ń gbèjà àtàwọn tó ń gbèjà yín tèmi yé mi kò lè yé ẹ̀yin tẹ́ ń wò mí ó ti ẹ̀yin kò lè yé ẹ̀yin in fact ṣe rí àwọn ará fracas yẹn àwọn entertainers ló build wọ́n kó wọn jọ wọ́n fi wọ́n pull àwọn ògo wálẹ̀ ni káyé lè rí wọn àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lẹ́nu tó bá sọ̀rọ̀ nípa fracas àwọn entertainers ló build fracas did not come as normal thing àwọn entertainers ló build fracas and the foundation of fracas is to pull down ẹni ọmọ ológo ẹni ọmọ tó bá ti ní ògo ẹ pull it down torí pé ṣé àwọn àgbàlagbà kan wà wọ́n believe pé àwọn ọmọ kéékèèké tó ń jáde nísìn ni kò jẹ́ kán gbọ́ àwọn ọmọ àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lẹ́ni ṣé gbogbo kéèsì Mohbad yẹn
tẹ́ bá rí àwọn àgbàlagbà tó máa wà nídìí kéèsì Mohbad yẹn òun ló fi jẹ́ pé kéèsì Mohbad lọ ojú pọ̀ a lè rí tú torí àwọn kan believe pẹ̀lú àwọn Mohbad irú àwọn Sam Larry Naira Marley náà jẹ́ kó gbọ́ àwọn ọmọ àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lénìí àṣírí lẹ gbọ́ ní ẹnu tèmi ní èní cherry fracas kan ṣe social media yìí ó deep sórí wọn tó bá ní ọpọlọ tó bá jẹ́ abiyamọ tó bá bímọ tó dẹ̀ look up pé kọ́mọ ẹ jẹ́yàn wà á tètè dúró síbi táwọn abiyamọ ń dúró sí. Let's take a look at issue of Sam Larry Naira Marley àti Mohbad àti Gistlover. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Gistlover nìkan ló máa ń ba yé àwọn èèyàn jẹ́ kò sí abiyamọ kankan tó dìde torí àwọn voice àwọn entertainers tó jẹ́ voice tẹ́ ẹ rò pé ó yẹ kán dìde kán kọ́ṣọ̀ Gistlover àwọn gangan náà ń build Gistlover pé bá wa já ògo ìbọ́lẹ̀ kò jẹ́ ogún ọjọ́ gbọ́ wa mọ́ já ilé ìbọ́lẹ̀ wọn ọjọ́ gbọ́ wa mọ́ já ilé ìwálẹ̀ wọn ọjọ́ gbọ́ wa mọ́ àṣírí ilẹ̀ gbọ́ lẹ́nu mi lénìí. Àṣírí ńlá tí ẹ gbọ́ rí òun ló fi jẹ́ wípé ṣẹ́rí tá bá fi dídà òkú Mohbad is something tó jẹ́ pé ìjọba lè sáré influence bóyá bye but àwọn entertainers tí àwọn olóṣèlú ti lò rí tí àwọn náà ti ní àwọn connection kan rí ló máa sọ pé òkú ọmọ yẹn kò gbọ́dọ̀ ní solution torí pé gbogbo bọ́n ṣe pa gbogbo bọ́n ṣe kún kí ló dé pé Yorùbá nìkan ló ní Gistlover kí ló dé tí Igbo ṣe ní Gistlover kí ló dé tí Hausa ò ṣe ní Gistlover story tí Gistlover sọ ṣé story olóṣèlú ni ṣé story àwọn tó ń taṣọ ni ṣé story àwọn tó ń talẹ̀ ni story àwọn entertainers ni Gistlover ń sọ. Ó deep àsìkò ọ̀rọ̀ tí tó ẹgbẹ́sẹ̀gbẹ́ kan àsìkò ọ̀rọ̀ kò tí tó lọ́jọ́ yẹn mo fọ́ mi ní láàrin mi àti mo fọ́ pé ṣé o mọ̀ wípé tí àwọn àgbàlagbà kan bá ń root fún àwọn blackmailers kan tí bá bá ìyá tó bí mi lọ́mọ tí bá bá ọwọ́ ẹ̀ lọ́dọ̀ Esabod àbọ́dọ̀ Gistlover ìyá tó bí mi lọ́mọ ẹ má kí n sọ nǹkan tí màá ṣe ìyá tó bí mi lọ́mọ ni mo sọ tí n bá bá ọwọ́ ìyá mi lọ́dọ̀ Esabod àbí Gistlover ìyá tó bí mi tí n bá bá ọwọ́ ẹ̀ ń bẹ̀ it's not about me it's about àwọn tó ti bà láyé jẹ́ àwọn tó ti palẹ́kún àwọn tó ti bì wó lulẹ̀ the major of Ashabikiri àti Gistlover is for some entertainers láti máa wá àwọn nǹkan ọ̀fẹ́ àti láti máa já àwọn ògo lulẹ̀. That was the reason behind Gistlover and Ashabikiri. Àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lé ní ó dìbò. Òkú Mohbad, bókú Mohbad ṣe wà ẹ́, ṣe bó lórin lòkú Mohbad, ṣe bí Yorùbá ni Mohbad. Kí ló dé tó jẹ́ wípé àwọn tó ti jẹ́ àgbàlagbà tí wọ́n ń kọrin, kí ló tí wọ́n ṣe lè influence òkú Mohbad? Ẹ bèèrè lọ́wọ́ wọn pé kí ló tí wọ́n ṣe influence. Ṣé rí ọ̀rọ̀ òkú Mohbad tí n bá sọ mo mọ tí mo sọ. So ẹ gbàgbé ẹ̀. Tí n bá sọ wípé Naira Marley kọ́, Sam Larry kọ́ ló pa Mohbad mo mọ tí mo sọ. Mohbad nìkan dẹ̀ kọ́ ló ń lọlẹ̀. Ọlá pé Lizzy Anjorin dúró sí wọn lọ́rùn ni. A lot of àwọn ọmọ ló ń lọ. Gbogbo àwọn ọmọ yìí tẹ̀ Ọlọ́run kọ́lọ́ ń ṣàánú yín ẹ fẹ́ jẹ wọn ọmọ. Àwọn ìyá kan wà, àwọn bàbá kan wà ní line tí ọmọ yín mú. Don't believe pé àwọn ọmọ yín ni ò jẹ́ kán gbọ́ àwọn ọmọ. Don't believe pé àwọn ọmọ yín ni ò jẹ́ kán rí àwọn ọmọ. And they go to extra lengths to bring those kids down. Wọ́n ti mọ̀ pé àwọn ọmọ yẹn wọn mọ lé ológun lọ, wọn mọ ogun ṣe. Ó ti yín. Mo mọ̀ nǹkan tí mo sọ. Ẹ jẹ́ ká máa play kíní yẹn lọ. Ọ̀rọ̀ yín ò ń ṣe ni. Ọ̀rọ̀ yín ò ń ṣe ni. Ẹ mọ̀ pé mi lówe là ń lùrù àgídìgbò. But n tójú mi ti I've seen a lot. Recently rí pé mi sọ̀rọ̀. Torí kí ni mo fẹ́ sọ? The worst thing tí mo rí ni kí ẹni tí mo lérò pé èèyàn pàtàkì láwùjọ kó dẹ̀ máa root fún blackmailer tó ń pààyàn. Kó dẹ̀ máa sọ fún mi pé kí má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́. Kí má sọ̀rọ̀ kí n fẹ́ níyẹn lẹ̀ kí jẹ́ kó máa ṣiṣẹ́. Ha! I've seen a lot. I may decide not, but mo fẹ́ kẹ́ mọ̀ pé there are a lot of things behind my show. I did not suddenly become a speaker. There are a lot of things behind my show. And there are a lot of things behind my non-stop shows.
If the atmosphere is clear, I would have stopped. I would have stopped if the atmosphere is clear. But ẹ̀rù ń bà mí, àwọn ọmọ tó ń bọ̀ yìí, àwọn ọmọ tí ò lẹ́bi tí ò lára, àwọn ọmọ kò lénìyàn, single mother mi ti jẹ̀yà lórí ọmọ. A dẹ̀ ti sọ pé okay, ibi orin, ibi tíátà, ibi comedy lọ́mọ ẹ ti máa dìde. Àwọn àgbà tó ń ré àwọn ògo bọ́lẹ̀ yìí ńkọ́. Àbárí àgbàlagbà kan kó sọ pé okay, òkú Mohbad ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ létọ̀. Tẹ́lá àgbàlagbà kan everybody sá ni. Ẹ wo kéèsì Ìjẹ̀ṣà. Ẹ wo kéèsì Ìjẹ̀ṣà. Àwọn àgbàlagbà kan fẹ́ kí Ìjẹ̀ṣà jáde, bọ̀ àwọn àgbàlagbà kan ò fẹ́ kí Ìjẹ̀ṣà jáde. Tẹ́ bá wo bí Yorùbá ṣe máa operate. Yorùbá tí ò bá jẹ nídìí nǹkan, a máa dúró pé ṣì ń bọ̀. Ṣé rí Yorùbá tó bá jẹ nídìí nǹkan, òun ló kọ́kọ́ máa ń gbé nǹkan yẹn ṣubú. Tó bá ti wá gbé nǹkan yẹn ṣubú, a wá bẹ̀ sí ní sírègùn. Tí ò bá sí Ọlọ́run tó kọ́ ilé náà, ẹ bá má gbọ́rú wa ìmọ̀. Wàá súnmọ́ àwọn àgbàlagbà míì, wàá rò pọ́n fẹ́ràn wọn, bọ̀ ìsúnmọ́ wọn, wọ́n fẹ́ mọ̀ díẹ̀, tó bá ti mọ̀ díẹ̀, wọ́n lọ jà tákìlì ẹ lórí. It's deep ní tí mo sọ lẹ́ni deep. Gbọ́ mi kan tí mi sọ. Tó bá wo àwọn kan, èyí tó yẹ kó fi condemn pé lágbájá nǹkan tó ń ṣe ò dáa. Àwa gbọ́ ọmọ àwọn ni. Ọmọ àwọn irọ́ o, ọmọ àwọn ni. Èmi ò dẹ̀ rírí kí ọmọ kékeré máa pa ènìyàn, kó máa bàtayé èèyàn jẹ́. Ní ìdílé ìyá ti tèmi, ọmọ tó bá jáde publicly tó bà tèèyàn jẹ́, wọ́n condemn pa gbọ́dọ̀ súnmọ́ ẹni bẹ́ẹ̀ mọ́ láyé. Tó publicly. Ẹ̀yin náà ẹ máa wo movement yẹn ni. Ó ṣe jẹ́ èyí tó ń bà tèèyàn jẹ́, lẹ máa ń rí wọn pẹ̀lú. Kò dẹ̀ tí yé yín ẹ̀ tí mọ̀ bó ṣe ń lọ. Ẹ máa wo gbọ́ yín ni. That's why nobody can call my phone number. Nobody. I don't even have phones. I don't pick calls. I don't pick calls. That's why I don't pick calls. I don't attend. Lẹ́yìn àwọn tó ra ilẹ̀ lọ́wọ́ mi, pé èèyàn ra ilẹ̀ lọ́wọ́ mi, àwọn tí máa ń create time fún nìyẹn. Pé but kíní kan. Ibi tó bá ti ń pa èèyàn kan lọ, wọ́n á tún sọmọ kan. Yóò notice ni, tó bá rọ pé bá wa já ògo ìbọlẹ̀. Tó bá rí pariwo ti fẹ́ pọ̀, wọ́n á tún dábí kó tó wá dábí ọgbọ́n. Wọ́n á wò pé má wò rí àwọn alárùn ẹ̀ṣẹ̀ ò ní lọlẹ̀. Ẹ̀yin ò kí ń read the contents. Kí ń read the contents. Ẹ má gbà pé anybody tẹ́ bá rí mọ́ mi. Tẹ́ bá rí mọ́ mi mọ́. Ìdí tẹ́ ẹ ṣe rí wọn mọ́ mi mọ́ ni wípé wo nǹkan tó ṣe. Fadada. Falati bi. Sọ pé lọ́n yọ kìíní. Òun ti dábẹ́. Tẹ́ bá rí èèyàn mọ́ mi. Tẹ́ bá ti rí wọn mọ́ mi mọ́. Tẹ́ bá ti wá ń rí wọn mọ́ àwọn tó ń pa èèyàn. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé from day one, information náà wá. They never came because of loyalty. They came for informations. And that is why don't ṣe máa sọ wípé àwọn ò fẹ́ kó lọ bẹ̀ yẹn mọ́. Tó bá sọ mọ́ pa rí pé nìyẹn fẹ́ pa yín ni, wọ́n ní ṣó dẹ̀ ti kú. Títóbi Ọlọ́run ọba. Títóbi Ọlọ́run ọba. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Mẹ́wàá ó ń ṣẹlẹ̀. Ṣé rí ikú àwọn ọmọ yẹn? Àtòní tíátà, àtolórin, àti comedian. Ikú wọn, ìṣubú wọn, àwọn ibi tó ti ń wá, ibi tó lágbára ni, òun ni ò ṣe lè sí judge, ni ò ṣe lè sí kí náà ń pè judgment àbí kílẹ̀ lẹ́wọ̀n akiri ẹ̀ lè rí. So ẹ jẹ́ ká listen sí conversation man yìí àti arábìnrin tó ń sọ̀rọ̀ yìí. Mo mọ̀ ọ́. Ṣọ́tí ẹ̀yin. Ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí náà mo mọ̀ ọ́. Bọ́kùnrin tó ń sọ̀rọ̀ yìí, ibi tẹ́rù Ọlọ́run ti bà mí ni pé ó ní ojú. Ó ní church. Tí ò bá sí wípé àwọn ọ̀tá ẹ ló tì ẹ́ síta. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọkùnrin yẹn. Ẹ jẹ́ ká gbọ́. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Tẹ́ bá rí Lizzy tó ń ṣe show, tẹ́mi náà fún wọn jẹ. Tí mo ń rún wọn, tí mo wá sọ pé àtẹni tẹ́ ń gbèjà, àtẹni tó ń gbèjà yín tí mo jọ ń rún wọn, tèmi yé mi. Bọ́ ọmọ àgbà ni mí, ọmọ ọgbọ́n ni mí. Ó ti ẹ̀yin,
màá fi ojú sílẹ̀ kí gbogbo yín rí wọn tán. ṣé mò ń bá yẹn jà ni ṣé ń jọ́ tó ti ń wá ṣé online tó ti ń sọ̀rọ̀ ọdún 5 kí ló ṣẹlẹ̀ lọ́dún 5. ó ń sọ fún yẹn pé ṣé àtọdún bíi 5 ṣé kò yẹ kó dákẹ́ wọ́n dẹ̀ ṣépè fọ́ta ẹni yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé RIP sí orí ọmọ ọ̀tá ẹni tó ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ ń pè pé kó má sọ̀rọ̀ mọ́ yìí tó ṣẹ̀ gbé RIP sórí fọ́tò ọ̀tá ọmọ ẹni yìí ìgbà ọdún ni o ilé yàtà ṣe tán bí i 3 weeks ago ó dẹ̀ wá ń pe ẹni tó gbé RIP sórí ọmọ ẹni tẹ́ gbé RIP sórí ọmọ ẹ̀ kò ní dákẹ́ títí ayérayé kò tí ì jáde tó ṣe ń rìn ni kò tí ì ó sì ń bọ̀ fún yín fúlì ó sì ń bọ̀ èèyàn máa jókòó jẹ́jẹ́ kò tá sí yín fáàn ẹ̀ ó fẹ́ràn Lizzy ẹ̀yin náà ẹ fi Lizzy lẹ̀ ẹ̀yin ò fẹ́ fi Lizzy lẹ̀ gbogbo àwọn kan tẹ́ ń ṣe yẹn ìjọ tọrọ Ìdúmọ̀tà tẹ́ ṣe Ìdúmọ̀tà àwọn kan land is hospital àwọn kan ń yàgbẹ́ àwọn kan health tí wọ́n deteriorate ńjọ́ yẹn àwọn kan ò mọ̀ mí rí ẹ̀rù kan ń bá àwọn kan ni pé irú wàhálà wo leléyìí you don't understand ìyá alágbó tí ìṣàṣejù àbí Lizzy ló kọ́kọ́ wá fún yín ṣé Lizzy ló kọ́kọ́ wá fọmọ yín ṣé Lizzy jókòó ṣe ṣó fún yín rí kò ṣe ṣó fún yín rí náà ó jó Lizzy jókòó ẹ̀ ni ìyá alágbó dẹ̀ ti fìgbà kan jọ́ta wa rí tó ti wà lọ́dọ̀ yín rí àmọ́ gbà tí wọ́n ẹ̀ wò pé Nàìjíríà ló ń wà àti pé ṣé òun máa wòrán kan bá ru ẹni wúmà yẹn ó ṣe kí ni ó sọ wọn bá ti tiẹ̀ nítorí pé ó ti wà lọ́dọ̀ wọn rí ó wá lóhun ò ṣe mọ́ wọ́n wá kọ RIP sórí fọ́tò àwọn ọmọ ẹ̀ 3 weeks ago wọ́n sì kọ RIP sórí fọ́tò ìwọ tó ṣe show yìí sí tó bá wá ní pé kó provide àwọn tó ṣe RIP sí fọ́tò wúmà yìí àtàwọn ọmọ ẹ̀ kí ló fẹ́ sọ tó bá ti ní address má bá wọn involve nínú orí burúkú lórí social media. I keep telling you guys, I keep telling tó bá ti ní address tó bá ti ní face olórí burúkú Gistlover tó máa mọ sàárì ọmọ ẹ̀ àtàwọn tó ń gbèjà àtàwọn tó náà ń gbèjà tí ògbọ́njọ máa mọ sàárì ọmọ wọn Gistlover tó gbójú jáde àti representative Gistlover ṣé representative Gistlover ò ṣẹ̀sìn mo ń béèrè àyàmú ṣẹ́ríṣò yìí kan tí mo ṣe ń play audio ni pé tó bá jẹ́ follower mi tó bá gbé ojú jáde tó lọ commit crime anything tó bá ṣẹlẹ̀ sí ẹ ìwọ nìyẹn tiẹ̀ nìyẹn toro ogo torí èmi gan tó pè ní idol ẹ o tó pè role model ẹ orí pé mi kì í lọ kò dẹ̀ sí bí ọ̀tá mi ṣe lè lágbára tó ọ̀tá tí bá fẹ́ deal pẹ̀lú ó ní bí ṣe máa ń deal pẹ̀lú ẹ̀ technically so tó bá fẹ́ lo technicality tèmi tó jẹ́ wípé physical tí ẹ lọ fẹ́ n tó bá ti tẹ̀yìn ẹ̀ yọ lọ fèsì ẹ̀ ó ti yé so tó bá gbé ojú jáde bí arákùnrin tó ń sọ̀rọ̀ yìí tó wá ní àdírẹ́sì bí arákùnrin tó ń sọ̀rọ̀ yìí tó dẹ̀ fẹ́ fi ẹrù ẹ sílẹ̀ ní gbọ̀njọ̀gbọ̀njọ̀ nílé ayé ẹ má ever lọ represent ẹni tí ò gbójú jáde àti ẹni tí ò lè wá Nàìjíríà mọ́ ìmọ̀ràn tèmi nìyẹn fún ẹ. This man here has committed, I don't know, let's be listening to him. Owó ni ṣó ń gbọ́ ó ní èlò ní Lizzy Anjorin ó ní ṣé kí ló tẹ ẹkọ sọ náà wèrè Lizzy Anjorin àbí kí ló sọ ó ní wèrè Lizzy Anjorin àbí ó tún wá ní èlò ní Lizzy Anjorin fún ẹ kò sí problem mo fẹ́ kẹ́ listen. I want you to listen to this man ẹ máa gbọ́. owó ní fún mi kí ni yẹn sábọ̀dù fún wọ. má bẹ̀ já o. bá mi jà jẹ́ ká jọ jà náà. ṣe rẹ́ni tó ń gbèjà ẹni tí ò lè dé Nàìjíríà mọ́ láyé láyé ẹ̀ ẹni tí ò lè dé Nàìjíríà mọ́ láyé láyé ẹ̀ funny enough ẹ sábọ̀dù tó gbé sórí tó wá gbèjà yẹn ó mọ̀ pé sábọ̀dù is an enemy of the state and that will make your case to be more complete ó máa wà complex. mi ìfẹ́ dárúkọ ẹni tó ń sọ̀rọ̀ ìwọ ti dárúkọ mi nísìn ó ti dárúkọ mi nísìn Àdàbà Síónì pẹ̀lú ọjọ́ orí ẹ̀ ṣó yẹ kó rí báyìí àgbàlagbà ní ẹ̀mí ìmọ̀ èjẹ̀ sí ìsí yàlágbò ti wá fún ẹ kò yẹ kó wá fún tó bá dẹ̀ máa rútù fún yàn ẹ sábọ̀dọ̀ lè wọ Nàìjíríà mọ́ ṣebí wọ ní church
ṣé táwọn èèyàn ò bá ṣoríire ṣé church tí ẹ fẹ́ gbòòrò Àdàbà Síónì ṣé o mọ̀ pé o nídìí àwọn èèyàn pàtàkì kí church ẹ lè gbòòrò gbogbo ibi gíga tí Lizzy Anjorin délé ni mo fẹ́ kó mọ̀ pé àwọn èèyàn pàtàkì ló wà lẹ́yìn mi òun ló ṣe jẹ́ pé ò ní bá mi bí tán ti ń bú Davido ò ní bá mi bí tán ti ń bú Wizkid ò ní bá mi bí tán ti ń bá yẹ Sam Larry àti Naira Marley jẹ ò ní bá mi bẹ̀ táyé máa fi tán èmi ò ní bá wọn sí níbi tí ayé èèyàn ti ń bàjẹ́ Àdàbà Síónì ó gbé church kalẹ̀ ó ní address ó dẹ̀ gbé fèsì jáde ìwọ náà wá listen sí nǹkan tó sọ at least wòlíì ni ẹ́ tí àwọn èèyàn bá gbé ìṣòro àbí tó bá gbé ogun wá sọ́dọ̀ ẹ gẹ́gẹ́ bí wòlíì wàá bèè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀ tó bá sọ fún ẹ pé arábìnrin kan lórí social media àwọn èèyàn tí mọ̀ kàn bàjà àwọn so far so good o àwọn tó ń bá arábìnrin yẹn jà gbogbo ló ń pàdé àgbákò arábìnrin tó dẹ̀ ń bàjà yẹn ó ń ṣoríire gẹ́gẹ́ bí pásítọ̀ tó pè rẹ̀ ó wá pé obìnrin kan tó ń gbèjà arábìnrin yẹn ó wá threatening ẹ pé ìhòhò ẹ ó wà lọ́wọ́ ẹ gẹ́gẹ́ bí pastor kí ló máa sọ fọ́mọ ọjọ́ yẹn Àdàbà Síónì you made a mistake èmi ò lè bẹ́jà ó ti yẹ but èmi ń fi àsìkò yìí sọ wípé tó o bá gbé ojú jáde tó o dẹ̀ wà ní Nàìjíríà tó o bá ń gbèjà Gistlover tó ń gbèjà Aṣabikiri tó ń gbèjà Bísí àwọn ọmọ kan wà lẹ́wọ̀n sìn nínú àwọn tó lọ sọ̀rọ̀ lọ́dọ̀ Bísí ọmọ tó wá sọ̀rọ̀ lọ́dọ̀ Bísí nígbà yẹn mo challenge Bísí kó gbé ọmọ yẹn padà wá ọmọ yẹn lò tóṣù 6 lẹ́wọ̀n kan tó rí bail condition ẹ̀ lẹ́yìn tó wá meet up bail condition ọmọ yẹn wà ó ń lọ kóòtù lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò dẹ̀ tó bẹ́ẹ̀ kó má gbé lọ́ọ̀yà wá every sitting ká wá sọ wípé ẹ dáwó pọ̀ ẹ gba lọ́ọ̀yà fọmọ yẹn ni àbí at the end of the day tí adájọ́ bá dá ẹjọ́ kí ni fate ọmọ yẹn then owó tẹ́ máa ń dá fún àwọn ọmọ yẹn tó fi ń gbé wọn lọ sí court ìyẹn ẹ ṣe kówó yẹn fún wọn kẹ́ fi establish wọn ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀gọ́ tàdàbà Síónì sọ̀rọ̀ èmi kò Àdàbà Síónì kò ṣe ṣó fún mi àbó ṣe ṣó fún wa rí Àdàbà Síónì ò ṣe ṣó fún wa tó o bá ṣe ṣó fún mi gan o notice pé tó bá wà Nàìjíríà tó bá ládrẹ́sì tó bá ṣe ṣó fún mi ní ṣe ṣó fún ẹ padà kò sí ẹgbẹ̀rún Sàámú ni you don't understand nígbà míì gan wà a máa fẹ́ lómi ilẹ̀ kó ṣe ṣó dáadáa ká ní enough because tó bá gbé ẹlòmíì á ní ẹ wá dáwó fún ọ ẹ wá oró ọmọ tó lọ sí sáìtì wa tó purọ́ mọ́ wa pé ó jí 500 àwa jẹ́ lówó ńgbà tí mo gbé ẹ̀rí síta ṣé everybody will back out ayé ti dáyé social media tó bá ti ní address òun sún kíní yẹn òun sún tó bá ti ní address tó bá ń gbé ojú síta má gbèjà speaker tí wọ́n ti bánu ní Nàìjíríà má gbèjà Gistlover tó ń package ọmọ títí ẹ̀ tó gbójú pamọ́ ẹ pé mo máa sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá tẹ̀lé mi tẹ́ bá jẹ́ followers mi ẹ má lọ fẹ́ni tí ò bá wá fún wa Gistlover ò ní sọ nǹkan tẹ́mi sọ yìí torí lójú Gistlover bí kí gbogbo yín lọ sẹ́wọ̀n ni kò yẹ nǹkan tí mi sọ ẹ jẹ́ ká máa wò bọ̀. ṣé nígbà tí yáyí wá fún ní nǹkan bí ọdún 4 sísìn ṣé ò dá lóhùn ṣé ò. ṣẹgbọ́n the same woman yìí lọ fún o èyí tí Àdàbà Síónì fi ṣe show kò ń ṣọ̀rọ̀ ọdún 2 nígbà tí yáyí wá fún Àdàbà Síónì ó make sure pé ìyàwó ilé Àdàbà Síónì kó kúrò tàdàbà Síónì ò bá ro nǹkankan ó yẹ kó rò wípé nígbà tí yáyí gbá ìwọ náà létí ó sọ nǹkan nù ẹni tó gbá létí tó ń dá lóhùn ṣọmọ tó sọnù lọ́wọ́ ẹnìyẹn èmi ò mọ bẹ ṣe máa ń ṣe o ẹ̀yin ará social media èmi ò mọ bẹ ṣe máa ń ṣe míwà nígbà tí yáyẹn tó ta sí wọ ńgbà tó bú ẹ tí yáyẹn wá fún ẹ ńgbà yẹn ìwọ náà lọ fún padà ó sọ nǹkan tó pọ̀nù tó dẹ̀ rí mú mọ́ dọ́là that alone is enough fún ẹ láti jókòó láti ronú pé anything that has to do with Esabod go step aside tó bá yẹ pé Esabod gan ló wá bẹ́ẹ̀ ní DM tó wá sunkún sí ẹ lọ́rùn ó yẹ kó sọ fẹ́ Esabod pé Esabod yìí tẹ́ ẹ ṣe inú ayé aláyé ti tó Esabod lọ gbójú tó àwọn ọmọ ẹ
ṣé o mọ̀ nǹkan tí mo kórìíra jù láyé ni pé kẹ́ ẹ mọ̀ pé èèyàn ń ba tèèyàn jẹ́ ńgbà tó bá ti ń jẹ́ ẹ̀ dákẹ́ ó wá ń bá tẹlòmíì jẹ́ fẹ́kẹ́ ni yẹn dákẹ́. It doesn't make sense. It doesn't make sense. Àdàbà Síónì ìwọ ló dárúkọ mi nínú fídíò ló jẹ́ dárúkọ ẹ o, you know, it doesn't make sense. ṣé o wá fún padà ṣé mo ṣẹ̀yà ìwọ ẹnu kí wàá nìwọ fi ń bá mi sọ. ẹ máa gbọ́ gbẹ́nu òṣì ẹ sàn ẹ máa gbọ́. bá mi sọ̀rọ̀ ẹnu ní sìgáàrì ẹ kò sí wàhálà. látọ̀tún bíi márùn-ún ṣé ọmọ kó o láwọn. ìwọ orí pọ́nṣẹ́ gbá RIP sórí fọ́tò ọ̀tá àwọn ọmọ ẹ̀ ni ìwọ orí àwọn tó máa bá yín rí àárè sí tí wò ti rí. No, ẹ gbàgbé pé no ẹ má bú Àdàbà Síónì bí ẹ má bú Àdàbà Síónì bí ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ni ẹ má bú Àdàbà Síónì ẹ má bú Àdàbà Síónì mo bẹ̀ yín ni o. Àdàbà Síónì ò ṣe ṣó fún mi ẹ̀tọ́ mi ò subject Àdàbà Síónì sí bully ní comment section ó ti yé èmi ò ní rò báwọn blackmailers yẹn rò ẹ má bú Àdàbà Síónì bí àfi iṣẹ́ Àdàbà Síónì ti wá fún wa rí tí ó ti bú wa rí. ẹ̀yin ọmọ church ẹ̀yin tẹ́ ń lọ sí church Àdàbà Síónì mo fẹ́ kẹ́ listen sí audio ẹ jẹ́ ká máa gbọ́ lọ ṣé Àdàbà Síónì ti ṣe ṣó fún wa rí. No, let's be sincere, ṣó ti bú wa rí kò bú wa rí so why tẹ́ ṣe I'm playing this kẹ́ gbọ́ nǹkan t'Àdàbà Síónì ṣe ó ń déwájú dẹjọ́ ó ń dẹ́yìn dàrú and I'm playing this for a lot of people to learn. Tó bá fẹ́ gbèjè èèyàn gbèjè ẹni tó lójú tí Kàsálà bá bọ́ sá dúró fún ẹ ó ti yẹ ó máa dùn wojọ́ tí Àdó tó ṣe àmẹ̀bọ̀ Gistlover failed actress tó ti ń ṣe kò mọ̀ pé Lizzy ló máa dó tòun Esabod ò mọ̀ pé Lizzy ló máa gbé òun lulẹ̀ Esabod ò mọ̀ so òun sọ fún ẹni tó ṣe RIP ṣé RIP tí wọ́n ṣe sí orí fọ́tò ọ̀tá ọmọ ẹ̀ ní 3 weeks ago pẹ̀lú date and time ṣé tó bá gbé fọ́tò yẹn débi tó ti jọ máa pè yín papọ̀ ṣé wọn ní kí ìwọ Àdàbà Síónì kó provide àwọn tó ṣe RIP sórí fọ́tò ọmọ ẹ̀. Pauline Ajao ló mention orúkọ mi tó bá mention orúkọ mi yìí ò ń ṣe problem ìyẹn ò ẹ gbàgbé ẹ tó bá mention orúkọ mi ìyẹn ò ń ṣe problem ó ti ẹ̀yin gbogbo èmi làwọn Zaccheaus gbogbo wọn yẹn èmi ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí Gistlover ti lò Gistlover ń lò wọ́n ó dẹ̀ ń package ọmọ títí ẹ̀ ó ń lò wọ́n ó dẹ̀ ń package ọmọ títí ẹ̀ ẹ mọ̀ pé mi ti sọ fún yín pé bó pẹ́ bóyá ìjọba máa reason ìjọba dẹ̀ ti reason sí àbí 2 weeks ago 4 weeks ago mo sọ wípé ẹ̀yin ọmọ TikTok because a lot of you ẹ̀mọ́ tó wà lẹ̀ fún mi. ó láwọn ọmọ ni. ǹtí bá wá láwọn ọmọ ń kọ́ ni wọ́n ní kí ìyá àgbà kọ́ ọmọ ṣépè fáwọn ọmọ rẹ̀ tó má dá lóhùn. ṣe gbọ́. àbí nígbà tó ṣépè fún wọn jọ sí ṣé wọ́n dá lóhùn ṣé wọ́n dá lóhùn mọ́ kọ̀ọ̀kan tí ò dá sórí péjì mi. ok. mo gbọ́ ẹjà ẹ parí ẹ títí ẹ nìyẹn náà kò kí ń ṣe gbogbo èèyàn ló máa ń sọ nǹkan nù tó máa move on ó ti yé ẹ̀yin kan wà bẹ́ẹ̀ lórí cyberspace yìí tógun máa jókòó tẹ́ máa lọ forí gbogbo ológun ìwà Esabod jà ẹ parí ẹ ó lose ìyàwó lose so many things ó drag orúkọ ẹ ó bà brand ẹ jẹ́ ìwà tí ẹ dẹ̀ parí ẹ títí ẹ nìyẹn náà kò kí ń ṣe gbogbo èèyàn ló máa lose nǹkan tó máa move on irú èmi nísìnyí mo mọ nǹkan mo mọ bí mo ṣe ṣiṣẹ́ takuntakun tí mo fi kó brand mi jọ if you come for me mi ní take ẹ kódà má take ẹ personal tó bá sú ẹ èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi nìyẹn ó ti yẹ torí pé ó léyàwó ẹ lọ bá brand ẹjọ́ bá church ẹ jẹ́ ó dẹ̀ padà ń bá sọ̀rọ̀ títí ẹ nìyẹn ó ń ṣe tẹlòmíì and a lot of you ẹ wà lórí cyberspace ẹ má ṣe the same mistake oníkálùkù mọ tó wá fayé ẹ ṣe nínú àwọn nǹkan tí Esabod dẹ̀ ṣe fún ẹ kò dọ́dọ̀ mú ẹ ìyàwó ẹ Esabod lé lọ ó dẹ̀ bà church ẹjọ́ dẹ̀ bẹ́ lórúkọ jẹ́ ó dẹ̀ bà image jẹ́ ìwọ ò mọ̀ pé Esabod bá ìwọ ò mọ̀ graffiti tí Esabod ṣe fún ẹ but tẹ́mi bá jókòó sí ti máa analyze graffiti tí Esabod ṣe fún ẹ
ó tún nílé ríro because irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn kì í ṣe gbogbo èèyàn ló máa ń ronú deep down pé ọba yìí ń ṣẹlẹ̀ sóhun ńgbà tí Gistlover pé àwọn kan ní gay nsìn wọ́n lọ bá ní DM ni wọ́n lọ ń fowó bẹ́ẹ̀ ó dẹ̀ fowó wọn ó fi ṣe ganu sí you don't understand ńgbà tí Gistlover kọ́kọ́ jáde ó ní kí Senate president wá bẹ̀bẹ̀ bàbá ní bàbá that moment bàbá yẹn jáde tòótọ́ ó lóun fún 5 days bàbá yẹn jáde after 3 days àbí bàbá yẹn ṣe kíni bó tó wá rí pé lẹ́yìn ìgbà tí bàbá yẹn bẹ̀bẹ̀ tán bàbá yẹn wá lọ re-strategize wá rí pé strategy tí bàbá yẹn padà ṣe ó padà cost ẹni tó gbé bàbá yẹn lọ sọ́dọ̀ Gistlover àwọn kan nìyẹn strategy nílé ayé we think differently we endure pains differently we accept defeat differently nítorí pé ó ti ṣẹlẹ̀ sí ẹ Esabod bá ti tiẹ̀ jẹ́ ó dẹ̀ padà dọ́rẹ̀ kò mí pé ó máa ṣe the same thing fẹ́mi èmi máa let go don't talk for people don't think for people ó ti encroach privacy Ìyá Alágbo which is wrong. I'm not here to defend Ìyá Alágbo but I am here to tell you that why tó ṣe máa gbèjà ẹni tí ò gbójú síta tó mọ̀ pé gbogbo ohun tó ṣe yìí ó ní church now àbí you have your life to live a good life. Ṣé dandan ni kí n di ọ̀rẹ́ ọ̀tá mi ni bẹ́ẹ̀ làwọn olórí burúkú kan tó máa mọ sàárì ọmọ wọn tó sọ fún mi kẹ́mi lọ kí olórí burúkú kan tó máa mọ sàárì ọmọ ẹ̀ kẹ́mi lọ kí congratulations lẹ́yìn ìgbà tó gbégò wúkúwúkú níjọ́ táwọn ọmọ tiẹ̀ kú ẹ má ṣe èrè gan lórí social media yìí ẹ ṣe orí burúkú kan lórí social media yìí telling people how to react bọ́ ẹ̀ lè sọ fún àwọn tó ń pààyàn pé kó stop láti pààyàn torí pọ́n ti rí ẹ pa kò mí pé kémi dákẹ́ kọ́ rí mi pa wọ́n ṣe pàwọ́ because it takes ẹni tó ti pa láti sọ fún ẹlòmíì tó ṣe fẹ́ pa pé kó dákẹ́. You don't understand? Torí pé tó bá bọ́ ẹ pa ẹ́. Oh shit. Ó ti yẹ tó bá yí pé ńgbà tẹ́ Esabod wá fún ẹ tó bá yí pé ìyàwó ò lọ kò ti bímọ lẹ́yìn ìgbà yẹn kí church ẹ ti gbòòrò kò ti ra private jet ó ní kí Ìyá Alágbo dákẹ́ náà ó ní kó dákẹ́ ó ní ó ṣe máa ní kó dákẹ́ bí àwọn olórí burúkú kan tó máa gbé ọmọ wọn sí tó ń sọ fún mi pé kí èmi wá máa congratulate olórí burúkú tó máa mọ sàárì ọmọ ẹ̀ mi ò rírú ẹ̀yin Yorùbá rí wọ́n gbá RIP ọmọ woman yìí síta ní 3 weeks ago ìwọ Àdàbà tí ó ní ò jáde kó condemn pé tẹ bá ń jà ẹjà kí ló dé tẹ máa gbá RIP ọmọ ẹ̀ síta ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ Àdàbà tí ó ní mi ò mọ bẹ́ẹ̀ máa ń ṣe o mi ò mọ o ẹ já máa gbọ́ lọ. Mo mọ ìrìn àjò àwọn ohun àtàwọn ọmọ ẹ̀ ṣe kókó ìwọ tó bá fẹ́ gbàyàn nímọ̀ràn wá kọ́kọ́ nírú nǹkan tó fẹ́ gbàyàn nímọ̀ràn fún you want to advise me mo fẹ́ jí kọ́kọ́ owó ṣe títí ẹ̀ òun sọ fún sí onírìnàjò ohun àtàwọn ọmọ ẹ̀ ó ṣe kókó ìwọ tó ń sọ̀rọ̀ ṣé wà táwọn ọmọ ẹ̀ ti rìnrìn àjò ọmọ ìwọ gọwọ́ tó ti rìnrìn àjò ọmọ wọn ò tí ì ṣe RIP fáwọn ọmọ ẹ̀ ó wá sọ pé ìrìn àjò ohun àtàwọn ọmọ ẹ̀ ṣe kókó so definitely ẹ mọ̀ọ́mọ̀ gbé RIP sórí àwọn ọmọ ẹ̀ ni ẹ stop ẹ mi ò ń ṣọ̀rọ̀ anybody mi dẹ̀ kì í ṣọ̀tá anybody but stop telling people how to react bí kò lọ sọ fún Naira Marley pé kó jọ pé kí ni bí kò sọ fún Sam Larry pé kó jọ pé kí ni ẹni tó fẹ́ kó bẹ Sam Larry àti Naira Marley ṣe kọ́kọ́ bẹ nìyẹn nígbà tó ń sọ wípé òun ní ẹ̀rí lọ́wọ́ ibi tí Sam Larry àti Naira Marley ti pààyàn ẹ̀yin èèyàn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tẹ́ bá fẹ́ jẹun ọmọ wọ́n dẹ̀ máa ru òkú ọmọ wá bá yín lé kò kí n ṣe torí kòkò torí àbòsí tẹ́ máa ń ṣe. òun sọ́ọ̀sì pé kó wó ìrìn àjò àwọn ọmọ ẹ̀ ṣé wọ́n ti rìnrìn àjò pẹ̀lú ọmọ rí ló ṣe ń gbà nímọ̀ràn ìrìn àjò wọn àtàwọn ọmọ ẹ̀. tó bá rìnrìn àjò pẹ̀lú ọmọ you know what it takes kọ́kọ́ RIP sórí fọ́tò àwọn ọmọ ẹ̀. ìyà tí gbogbo yín jẹ lọ́wọ́ mi lẹ́ni òun nìkan tí Sọjí àti Dọ̀kásì ṣe àtàdótòṣì àti Fọlá àwọn mẹ́rin yẹn àti Esabod ẹ̀ẹ́dẹ̀ ní bọ́ lọ́wọ́ ìyà yẹn ẹ̀mí gbogbo yín ló máa pín sí. Sọjí o Dọ̀kásì o Fọlá o àdótòṣì o gbogbo yín yẹn nǹkan tẹ́ ṣe because bọ́mọ yẹn ṣe ń grow
ni mo wò pé ọmọ yìí gbọ́dọ̀ máa bá bẹ̀ ọdí apé ìyá òun dúró tán because the worst ni pé kọ́mọ yẹn grow kọ́mọ yẹn wá rí fídíò yẹn kọ́mọ yẹn wá máa bèrè pé gbà tó ń ṣe báyìí kí ni ìyá òun ṣe ẹ fẹ́ lọ fún ọmọ àwọn èèyàn ẹ dẹ̀ fẹ́ kán wá fún yín olórí burúkú aṣábíkiri táyé àwọn ọmọ ìmẹ́rẹ̀ yìí ti tán àtàwọn ọmọ ọmọ ẹ̀ kí ló lè mú Esabod pẹ̀lú èjì ẹ̀ tó máa sọ wípé òun jẹgi àṣẹ tó ń ṣépè fọmọlọ́mọ mi ò tí ì rí kankan nu yín tó wá kàn dẹ̀ mọ́ Esabod àmọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́mọ ìwọ Àdàbà Síónì nígbà tí Esabod bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ àwa bẹ́ẹ̀ gbàdúrà lábẹ́lẹ̀ ni tí ò bá sí pé Esabod kọlù ẹ̀ ò mọ bí tó bá ti wà lẹ́ni ò bá ti gbọ́mọ tiẹ̀ jò ò bá wà nù bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ wà tó ti ní branches káàkiri ò mọ Esabod sọnù fún ẹni torí pé Esabod wá bí ẹ̀ wó lulẹ̀ kò mí ìpẹ́ lómi máa dákẹ́ Esabod wá bí wó lulẹ̀ live and let live irú jákujàku wo lẹ́ ń ṣe náà ẹ pín certificate fáwọn kọ́kọ́ máa pààyàn ẹ wọ́n máa sọ fẹ́ni tó ń pa pé kó dákẹ́ irú ẹ̀yin olórí burúkú ẹ̀dá wo lélẹ́yìn náà Àdàbà Síónì mi ìpẹ́ lórí burúkú ìwọ́kọ̀ mo ti ń sọ̀rọ̀ àwọn tó máa ń hùwà bẹ́ẹ̀ yẹn ẹ lè pé mi ò lè mọ́rú Esabod mi fẹ́ mọ̀ mi ò dẹ̀ lè rútù fẹ́ Esabod táyé máa fi tán Àbíkẹ́ Jagaban Ayaba Faramade go and watch that woman o lè rí kó lọ bú ọmọ lọ́mọ o lè rí kó lọ bá yéèyàn jẹ́ o lè rí kó jókòó kó ṣépè kó bẹ̀rẹ̀ sí ní ṣépè fọmọ lọ́mọ and that is one thing I love about her and that is why we are friends o lè rí Àbíkẹ́ Jagaban kó jókòó for no reason o bá kọ́lé alájà bílíọ̀n kó kan Àbíkẹ́ Jagaban o lè rí kó kàn jókòó bọ̀ wá ní Dorcas tó máa lọ fọ́mọ lọ́mọ wà rí Esabod tó máa lọ fọ́mọ lọ́mọ wà rí Gistlover tó máa lọ fọ́mọ lọ́mọ wà rí Adótòṣì tá dẹ̀ jókòó pé àfi ká yọ ọmọ lọ́mọ bàjẹ́ and you will be telling ẹni tí wọ́n ṣèkà fún pé kó dákẹ́ ẹ sin òkú ọmọ yín ẹ ní rọmọ ránṣẹ́ gbogbo ìṣẹ̀dá tó máa ń sọ fún victim pé kó dákẹ́ fáwọn tó fẹ́ pa á. You don't understand? If there's something I respect Ayaba Faramade for, Ayaba Faramade ti bá mi jàrí now. As a matter of fact, she was the first person that brought me to social media. Then, she came for me one-on-one. She did not attach my children. She did not attach anything. And that was the why. No fi easy fún wa àti let's go. But nígbà tẹ́yin máa dé ọmọ lẹ́yìn kọ́kọ́ máa ń gbé síwájú. Ọmọ lẹ́yìn kọ́kọ́ máa ń gbé síwájú. You cannot come for my children and tell me how to react. No. Because of me kin daddy di Adótòṣì. Kọ́lọ̀ òun fẹ́ fi dárí jọ lórí burúkú tó máa gbé ọmọ ẹ̀sìn. Because of me pé kin dárí jẹ́ Esabod. Kọ́lọ̀ òun fẹ́ fi dárí jọ lórí burúkú ẹ̀dá tó máa mọ sàárè ọmọ àtàwọn ọmọ ẹ̀. Àbí torí pé àjáde à kì í sọ̀rọ̀. À kì í sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ṣé bí wọ́n gbé mi dé lọ́rin nígbà tó gbé mi dé lọ́rin ṣé mo evidence lọ́rin rí tó fi ní kí n máa lọ lé ni Ìlọrin nígbà tí Esabod àtẹ tó mú mi wá kọ́ máa kó wọn bọ̀. That is how bad what Esabod ń ṣe. That is how bad and terrible nǹkan tí Esabod ń ṣe. Àti Gistlover Ìlọrin rí evidences Ìlọrin pariwo Ìlọrin yẹn làlájà káwùlà lọ. Ọ̀ṣẹ̀ náà ṣe náà now. Ẹ fún mi léèyàn kan tó dé lọ́rin yẹn tí ò wọlé rí. Ẹ fún mi léèyàn kan. Ohun tó bá mú Ìlọrin tó rí àwọn evidences tó ń wò pé ha. Tó ó gbé mi dá Abuja, àwọn Abuja rí gbogbo evidence wọ́n pariwo ni because I did not come online to come and be showing you because you are not court, you are not police station. That does not mean pé àwọn tó ṣẹ̀ mí mi ní lọ fún wọn now. You cannot tell me how to react. Ìwọ́de kọ́ ló máa determine bí ṣe máa react. And nobody can stop me. Àgbà tí mo ti dictate páwọn àgbàlagbà kan ló wà nídìí orí burúkú tí gbogbo yín ṣe yẹn. Ẹ̀yin blackmailers. Nobody is going to be eye for eye. Mo wo evidence mo play lórí Instagram. Máa fi hàn yín sìn. Ẹ wo video yìí lórí Instagram mi. Video yìí. Ẹ wo video yìí. Mbọ̀. Ẹ wo video yìí.
ẹ wo fídíò yìí. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n fi hàn yín. How many views, Larry? How many views, Larry? This is 100,000 views. Ẹ wo video yẹn rí. Ẹ wo video. Ẹ wo video yẹn. Ẹ wo video yìí. Ẹ wo. Ẹ wo video yìí. Ẹ wo. Ẹ wo. Ẹ wo. Ẹ wo. Àwọn material bí material yìí. Ní Gistlover ló fi pa wọn pàdé. Orí Instagram mi mélòó ló wà? Mo bọ̀. Ẹ má bínú. Mo ó dùn mí gan. Orí Instagram mi mélòó ló wà? Ẹ jọ̀ọ́ má bínú. Ṣé rí fídíò tó fi wọ̀nyí. Ẹ má bọ̀. Ẹ rí 100,000 níbẹ̀ yẹn. Kò mọ Facebook. Ẹ má bínú ẹ jọ̀ọ́ mo bọ̀. Ẹ rí kò mọ Facebook. At least mo post ẹ sórí Instagram. Mo máa post ẹ sí YouTube mi. Mo máa post ẹ sí TikTok mi. Mo máa post ẹ sí Facebook. So apparently we have almost 1 million in Yoruba community, or over 1 million in Yoruba community that listen to the side of Naira Marley and Sam Larry evidence. It goes a long way. It goes a long way. Tabari another abiyamo be yen to na tún lè bá wa control 2 million 3 million views. Are you telling me wípé Gistlover kan wò pé òun fẹ́ wọ̀dílé kò fẹ́ pa wọ́n lọ́mọ? Ìwọ tí n bá ti ká mọ́ ìdí pé o fẹ́ obstruct justice against victims. Oh, bá jẹ́ Methuselah, you remain my enemy. Lórí cyberspace yìí. You remain my enemy. Tí n bá ti rí ẹ pé o fẹ́ obstruct justice. Tí n bá ti rí ẹ bó ṣe ń wò mí, pé o fẹ́ obstruct justice for victims. You remain my enemy. You remain my enemy. Evidence yìí sìn nígbà tá gbé jáde. Shara Gistlover, kí ló ṣẹlẹ̀ sí Gistlover. And we will continue with Gistlover. No going back. We are not backing down. No, we continue. Gistlover, RIP to you. Oh, ní gbé orí mọ́. For the fact we push and linger ní brain mi pé ẹ gbọ́. Àwọn crowd tí Gistlover máa kójọ fún Jesha. Ma no fi ṣe case mi àti Mr. Lawal. So definitely tabari àwọn abiyamọ tó dúró sí ẹ lọ́rùn gidi nígbà Jesha. Tí Jesha náà dúró tán, tó ẹ pé Jesha survive ní ó ní rí case ẹnu òṣò, ó ní rí fi gba donation. And what is the first thing to break you? To break you, break your crowd, break your listeners. Because some people that are listening to Gistlover and Esabod, tọ́n bá ti gbọ́rọ̀, tọ́n bá ti gbọ́ kwa lo, wọ́n lọ ni. Kò sẹ́ni tó máa ní ẹ padà wá, gbọ́rọ̀ iṣẹ́ ríre. And for very long time, iṣẹ́ blackmailing ti wá di àlàbọ̀rùn fún gbogbo Yorùbá. You don't understand? At least for the first time. Naira Marley ní crowd, only followers lórí Instagram. Only followers dànù ju Lizzy lọ. But nígbà tí ogun dé, crowd Lizzy kékeré yẹn, just 15 viewers, àbí 15 views Lizzy Anjorin yẹn. Òun ló spread òtítọ́ yẹn. And I'm not expecting anything from Naira Marley or Sam Larry. If I meet them, I will give them my money. I don't want anything from them. Because gbogbo nǹkan tó bá ṣe gbèsè ni. For the fact that Gistlover divert mind àwọn èèyàn from primary suspects. Gistlover wá homicide. Ó wá sọ di donation site. Ó wá bẹ̀rẹ̀ sí ń pariwo Sam Larry, Naira Marley, Sam Larry. Nígbà tí Ọlọ́run máa fòótọ́, àwọn méjèèjì yóò sí Nàìjíríà. Lọ́jọ́ tọ́mọ yẹn kú. Gistlover pariwo àwọn tó wà ní ibi tọ́mọ yẹn ti lọ kọrin kò pariwo wọn mọ́. Èmi àti ń rí bó ṣe na ọmọ yẹn. Wọ́n na ọmọ yẹn bí tó ti lọ kọrin ní Kòròdú. Wọ́n na ọ̀rẹ́ tó ń bájà tó fọwọ́ gbá gíláàsì. Gistlover sọ ń pa yẹn mọ́. Wọ́n dí ọmọ yẹn mọ́nú ilé títí tí ẹ̀mí fi bọ́ lára ẹ̀. Gistlover sọ nǹkan kan pa ẹ̀ mọ́. Nígbà tó wá gbé ọmọ yẹn lọ sí hospital. Nígbà tó ń gbé ọmọ yẹn lọ sí hospital. Ṣé pé mo pariwo gan báyìí látàárọ̀? Ẹ má bínú ọ̀rọ̀ ló kámẹ́rà. Nígbà tó ń gbé ọmọ yẹn lọ sí hospital, pa mi bínú ẹ ṣe. Nígbà tó ń gbé ọmọ yẹn lọ sí hospital,
apparently wọ́n kò gbọ́mọ ẹ̀ sínú mọ́tò ni àbí ìwọ Gistlover wá purọ́ fún gbogbo wa wípé Mohbad lọ hospital of which ìwọ Gistlover ìwọ ló order kó má gbé Mohbad lọ hospital tó ló ti mọ̀ pé nǹkan tó fi gbá yẹn tó bá di hospital ó máa rí solution ó wá palẹ̀ mọ́ òkú yẹn ó fi kọ́ Sam Larry àti Naira Marley ó fi kọ́ wọn lọ́rùn nítorí pé ó ti ní fídíò wọn tó gé pamọ́ fídíò yìí ó tún wá sọ wípé edited one ni ẹ fún wa l'original ṣe bí all station settle lásán ní wọ court àbó possible kéèyàn kọ́ jókòó sórí internet kò ní all station settle àbí ó ṣàmà tó bó ṣe ń cut fídíò tiwa náà nìyẹn gbogbo bí tó ń cut fídíò wa àwọn tó ń send ẹ̀ sí wọ́n sọ fún wa àjọ ń fi ẹ̀ṣẹ̀ sí àjọ ń fi ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ ni gbogbo àwọn fídíò tó máa ń gé London àmẹ́bọ yẹn gbogbo fídíò tó ní káwọn èèyàn máa cut yẹn kọ́ máa dì wá lóhùn mú yẹn gbogbo wa la rí ohun tó ń ṣe lábẹ́lẹ̀ kò yẹ nǹkan tí mi sọ mo ń bọ̀ lẹ́mu tí abẹ́gbọ́mọ ẹ̀dá hospital tẹ́ bá níyàwó ẹni ẹ̀yin tẹ́ bá sọ pé ìyàwó ẹni tẹ́ ń sọ mi sọ pé ẹ̀mọ nǹkan tẹ́ ń sọ o ẹ̀yin tẹ́ bá sọ because ìwọ tó bá mọ kú tó pààyàn tó sọ̀rọ̀ automatically tán bá di òkú yẹn díẹ̀ lórí ìwọ náà ló pa nìyẹn torí o mọ kú bóyá mi tí mo sáré sọ wípé ìwọ ìyàwó tó bá mọ kú tó pọ́kú ẹ tètè jáde sọ ìjà rí ẹ̀dá kankan béèrè wípé fóònù Mohbad tán rí mọ́ ọwọ́ ta ló wà Gistlover ṣe bọ́wọ́ ẹni fóònù Mohbad wà gbogbo fídíò tí Mohbad fi sọ pé ẹ wo àwọn Sam Larry ló nà òun ṣe borí orí fóònù Mohbad ló ti mú mo ń bọ̀ lálẹ́ mo ń bọ̀ wá yọjú yẹ méjèèjì tí ṣíkó ló fa ṣíkó tó pa ẹ̀mí ẹ máa bọ́ torí ikú lè rí ẹ̀ṣẹ̀ ìwọ orí burúkú tó ń wù Gistlover fóònù Mohbad tó ń wá Gistlover fóònù Mohbad tó ń wá ọwọ́ ẹ ló wà náà ọwọ́ ẹ ló wà náà ó dẹ̀ ti rí conversation wọn àti ìyàwó ẹ̀ tó pọ̀ ó ti rí secret wọn àti ìyàwó ẹ̀ tó pọ̀ secret yẹn ló fi di ìyàwó yẹn lọ́wọ́ mú secret yẹn ló fi kó lọ́wọ́ sẹ́yìn Gistlover kí ló order fún fóònù Mohbad fún nígbà tó kú tán tó ẹgbẹ́ tòótọ́ Sam Larry àti Naira Marley ló pa Mohbad ó ṣe jẹ́ ká ní access sí conversation Naira Marley àti Mohbad let the whole world have access because o mọ̀ pé Naira Marley àti Mohbad o mọ̀ pé Naira Marley àti Sam Larry kan ló pa you stole his phone you ordered someone close to Mohbad to bring the phone it was after the phone you killed that boy. If not for that phone, if not some evidences you gather together on that phone, that boy will still be alive. Mo máa yọ ojú ìyá ẹ sílẹ̀, complete ojú ìyá ẹ máa yọ sílẹ̀. Gbogbo àwọn olórí burúkú, àwọn ebilende, atahanga, gbọ́tìkútahanga, tó ń gbéjà wọn yóò lè di mímú. I'm ready for you, Gistlover. Mo ti gidi ọrùn ìyá ẹ, kò sẹ́ni tó máa gbà mí, tó máa gbà ẹ́ lọ́wọ́ mi. Kò tí sí. Iṣẹ́ Mohbad yẹn mo máa ṣe. Kò tí sí àfi tí ìjọba bá wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ ó ṣe jẹ́ lẹ́yìn tí fóònù Mohbad sọnù ló kú tó bá yẹ pé Naira Marley àbí Sam Larry ló pa Mohbad wá ti release àwọn evidences kọ̀ọ̀kan tó wà nínú conversation wọn náà àìbẹ́ẹ̀kọ́ bó mọ̀ pé òun àti ìyàwó ẹ̀ ní issue gan lórí fóònù yẹn you kept it and you suddenly become the spokesperson of the wife. Tí Mohbad bá ti dó ọmọ ẹ̀rí ni kó sọ àbí tó bá dó ọgbọ̀n rí kó sọ àbò dẹ̀ ní nǹkan kan lọ́kàn sí Mohbad. Why did Mohbad died after he was looking for his phone? Mo máa tú òbú ẹ gbogbo orun òbú ẹ ní gómìn ní fi píkà yọrùn òbú ẹ eyín ni máa fi tú. Gistlover eyín ni máa fi já gbogbo orun òbú ẹ. Wàá kò dédé jókòó wàá kò wò pé ta ló tún fẹ́ pa o wàá kò kó ọmọ Nàìjíríà ló kú tó mọ̀ pé wọn lọ́pọlọ kọ́ lọ bẹ́ẹ̀ pa lágbájá kọ́ lọ bẹ́ẹ̀ pa it has to stop. If the government cannot stop you hi gbogbo orun ọgbẹ́ ni máa fi yín tutọ́. Mo sì bọ̀ wá fún wọn
yẹn yanjú Àdàbà Síónì because Àdàbà Síónì Yorùbá ni ó ní church téèyàn bá ládírẹ́sì èmi ò kí fẹ́ kó ṣiṣẹ́ mo máa fẹ́ kéèyàn jẹ́ èèyàn ni but Àdàbà Síónì messed up he fucked up and that is why I'm doing this show to teach other people má ever lọ defend àwọn olórí burúkú tí ò lè wọ Nàìjíríà mọ́ má defend Gistlover tí ò gbójú jáde nígbà tí ò pòrí burúkú mú ẹ Gistlover tí mi ò bá fi eyín tú gbogbo ohun òbú ẹ táwọ́táwọ́ sọ pé kì í ṣe mi n tí máa ṣe fún òun ní gbàgbé ó tọ́jú fóònù ọmọ yẹn pa kí ló tọ́jú fóònù ẹ̀ fún kí ló wà nú fóònù ẹ̀ tó fi pa why did you become the wife spokesperson all of the sudden mo máa ṣí gbogbo àwọn ọmọ Nàìjíríà sórí orí wọn gbogbo ẹ̀ ní máa kó ọ̀rọ̀ gidi sí èmi àti ẹ ẹ̀ẹ́dì ẹ nìyẹn ó bá yẹ̀yàn jẹ́ mọ́ go and get a job lọ wá ṣẹ́ṣe. mo mọ̀ wọ́n pọ̀ nǹkan tí ò dá sórí péjì mi láìkẹ́ níjọ́ tó o ti ń bá yẹn jáde online ṣé mo ti challenge ẹ rí ṣé mo ti ní kí ló dé tó fi wá fún yàn yìí why are you coming for me. ṣe rí question tí woman yẹn bí ṣé mo sọ fún ẹ rí pé kí ló wá fẹ́ nìyí fún rí yẹ rí question tí woman yẹn bí ogun ẹjọ́ là ń bógun rò ká tó sá woman yóò wá bẹ́ẹ̀ rí kò sọ fún ẹ pé kí ló tó ṣe why are you coming to her page. for me. mo rò pé rí ẹ̀gbọ́n mo pọ̀ ya wèrè àbó ń ṣe èrè bọ́ bá ṣe èrè ní sọ́yẹ́ kọ́ mọ́ bá mi sọ̀rọ̀ wọ́ ló bí mi ní àbí wọ́ lọ́kọ mi àbórí ẹ̀gbọ́n olórí burúkú ni ẹ ó. tẹ́tí èèyàn pé tán bá bí dá nǹkan tó ń ṣe yẹn ṣe ó mọ nǹkan tó jẹ́ nínú òfin nínú ìwé àwọn tó ń gbèjà àrùn ẹ̀ lọ́wọ́ ṣá. o dẹ̀ lọ́mọdé bíi tí yóò ṣe pé fún lọ rán gbèsè ayé ẹ̀ wá bílẹ̀ ayé rẹ̀ ó ṣe dáa èmi ò ké ṣèyàwó rẹ̀ mi dẹ̀ sọmọ rẹ̀ mi dẹ̀ mẹ́rí online lájí ẹ̀ mọ́ wọ online mọ́ wà orí péjì mi wá pé burúkú mọ́ kí ló fẹ́ fòṣì láàrin mi àti ẹ níjọ́ tí wọ́n àbí kò fẹ́ dáa fún ọ ní ṣé mo fi orí ni àbí. ìwọ ó pe rẹ̀ ń pásítọ̀ olóòfẹ́ rìlíìsì òhò èèyàn Àdàbà Síónì ìwọ tó ní church ìwọ tó ládírẹ́sì ìwọ tó gbé ojú jáde olóòfẹ́ rìlíìsì òhò ìwọ tó ń gbé Nàìjíríà èdìlé lè yàbẹ́ fún ìwọ tó ní church tó gbé ojú síta ìwọ tó ní àdírẹ́sì Àdàbà Síónì afọ́jú tó lóun ní òhò Lizzy Anjorin lọ́wọ́ afọ́jú tó ní òun ní òhò Lizzy Anjorin lọ́wọ́ ṣé o gbúrú ẹ̀ mọ́ yàtọ̀ sí pé o gbúrú ẹ̀ mọ́ 20 ọdún 30 ọdún court case ẹ̀ ń lọ ọlọ́pàá dẹ̀ ń wá ìwọ odidi pastor olóòní ìhòòhò èèyàn lọ́wọ́ Esabod tó wá gbèjà tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ gba sẹ́yìn díẹ̀. mo mọ̀ má pọ̀ nǹkan tí ò dá sórí péjì mi láìkẹ́ níjọ́ tó o ti ń bá yẹn jáde online ṣé mo ti challenge ẹ rí ṣé mo ti ní kí ló dé tó fi wá fún yàn yìí why are you coming for me. tó bá bí ìyá ẹ̀ rí threat to life. mo rò pé rí ẹ̀gbọ́n mo pọ̀ ya wèrè àbó ń ṣe ẹ̀. ṣé o mọ ní òfin tó bá lo ní òhìyàn lọ́wọ́ ṣé o mọ ní òfin tó dé ìwọ ló mọ̀. bọ́ bá ṣe èrè ní sọ́yẹ́ kọ́ mọ́ bá mi sọ̀rọ̀ wọ́ ló bí mi ní àbí wọ́ lọ́kọ mi àbórí ẹ̀gbọ́n olórí burúkú ni ẹ ò dẹ̀ lọ́mọdé bíi tí yóò ṣe pé fún lọ rán gbèsè ayé ẹ̀ wá bílẹ̀ ayé rẹ̀ ó ṣe dáa èmi ò ké ṣèyàwó rẹ̀ mi dẹ̀ sọmọ rẹ̀ mi dẹ̀ mẹ́rí online lájí ẹ̀ mọ́ wọ online mọ́ wà orí péjì mi wá pé burúkú mọ́ kí ló fẹ́ fòṣì láàrin mi àti ẹ níjọ́ tí wọ́n
àbí kò fẹ́ dáa fún ọ ní ṣé mo fi orí ni àbí mi àti kò ní dáa fún ọ. Oni tó wọ́n bá gbé òwò ẹ̀ síta kó pòun lọ́mọ àlè. Ṣé o mọ nǹkan tó sọ, ṣé o mọ tó jẹ́ nínú òfin? Àdàbà Síónì. Tó bá jẹ́ follower mi má lọ pèyàn lórí aago kó sọ eléyìí o. Tó bá sọ ó lè rí mi o. Ramadina yẹn ni. Má pè mí o. Tó bá pèyàn lórí aago tó lọ sọ pé oníhòòhò ẹ̀ ní Nigeria of today. Ní Nigeria of ìtàn afàpò gbélé kò sọ tó ìpọ́n tó fàpò gbé o. Olóhùn ní òhò lọ́wọ́ o. Fún ó tún sọ pé wà gbogbo ẹ̀ síta ìwọ tó ní church. So kí làwọn ọmọ church ẹ sọ sí wọn náà fẹ́ fọ́ lágbẹ́ ìwọ àti alágbo sẹ́ẹ̀mù kò kú sí òun náà à ń bẹ lọ́run ní gbogbo wa. Ìwọ didi pastor tó ní church ó ló fẹ́ gbé òhò èèyàn jáde. So how are we so sure pé life àwọn ọmọ ọjọ́ ẹ̀ ó save lọ́wọ́ ẹ̀? Má worry. Àbò ń ṣe èrè kò ní dáa fún òfò ló ṣe tó bá. Ó sọ pé tó bá gbé òwò ẹ̀ jáde kó pé ẹ lọ́mọ àlè. Èèyàn ará Instagram ilẹ̀ tún rí sílẹ̀. Ọkùnrin tó ní pastor tó jẹ́ pastor tó ní church òun ló ń sọ fún obìnrin pé tóun ò bá gbé òwò ẹ̀ jáde kó pòun lọ́mọ àlè. Àdàbà Síónì. Tó bá gbé jáde òfò olómi ẹ̀kọ́ sí òfò ló tẹ̀ tó bá gbé jáde èmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ni àbí èmi àti ẹ ń fẹ́ra wa ẹ mọ bọ̀ bó sì rédèrèdè lẹ́yìn. Ẹ má yẹ kí n play ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí ó bá ní òwò ẹ̀ lọ́wọ́ kò ní lóun fẹ́ gbé síta. Ẹ jẹ́ n ra dúró bẹ́ẹ̀ tí ó bá ní òwò ẹ̀ lọ́wọ́ kò ní sọ pé òun fẹ́ gbé síta ó ní lọ́wọ́ ni. Tom Sozi said, I fell in love with you. Beautiful hands now. You will marry me, Ke, and have children. Tom Sozi, over container teru. See, my firstborn. The name of my firstborn is Latif Lawal. You marry? I have plenty children, no. I have first son. My first child is his son, Latif Lawal. I have Oluwaduro Timiton. I have Ayo Temitide. I have them plenty. You marry me. Yeah. Àdàbà Síónì ó lè parọ́. Tí òhò ìyá alágbó bá lè wá ṣe tí òhò yín lọ́wọ́ Àdàbà Síónì. Sọ fún wa pé Àdàbà Síónì ẹ má jà dá sọ̀rọ̀ ọ̀tọ̀kọtìyàwó. Ẹ má jà dá sọ̀rọ̀. Ó sọ fún wa pé ó ní báwo ni ìgbín ìyá alágbó ṣe rí. Olúwa o. Ìgbín ìyá fẹ́ tó wé kókó. Ẹ̀là ni. 77 I blocked you on Facebook and you sure you did not say any bad thing? Give me your finger to wear your wedding ring. See, I will tell my first son, the Latif Lawal, I will send him to you. Àdàbà Síónì. Àdàbà Síónì, you do this one. Epo ní òhò yálà gbó lọ́wọ́. Hegba repa. Heo. Abarakata. O pẹ̀mù krabata pampa. Heo. Ìyá alágbó. Ọlọ́run mọ̀ bí gbin ìyá alágbó ṣe rí. Àdàbà Síónì ò lè parọ́. Àdàbà Síónì ò bá ní gbin ẹ̀ lọ́wọ́ kò ní sọ̀rọ̀. Ìyá alágbó ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire. Ẹ pẹ̀lẹ́. Báwo wá padà tọ́jú ìgbín yín sọ́wọ́ Àdàbà Síónì. Àdàbà Síónì. Jọ nítorí Ọlọ́run. Èmi ò dẹ̀ lè sọ pé kó jẹ́ kí n rí. Kọ́ máa lọ kó wà papọ̀ pé mo kọ́kọ́ ọ̀dà ẹ̀. Àdàbà Síónì pẹ̀lẹ́. Fi hàn àwọn tó fẹ́ fi hàn. Ó lè post ẹ̀ náà fi ìyá alágbó jẹun sókè ń tiẹ̀. Jẹun sókè jẹ́ ká wo kinní yẹn. Àdàbà Síónì ò fẹ́ ṣe kinní yẹn fún ẹ. Ṣe kinní yẹn fún ẹ.
ṣé rí gbogbo yín tẹ́ wà lórí cyberspace ẹ̀yin kan pera yín ẹ̀yin warriors mo ti sọ nǹkan kan fún yín ẹ lè jà ẹ lè búra yín láàrin ara yín bọ̀ èmi ò ní gba àbọ̀dè látọ̀dọ̀ aláàtà sọ́dọ̀ any one of you kò sí kankan nínú yín tó dúró síbi tí nǹkan máa lóun ní ìhòòhò ẹ̀ tí mi ní bá kanlẹ̀ you don't understand gbogbo yín ẹ lè wà pẹ̀lú mi lénìí ẹ lè má sí pẹ̀lú mi mọ́ in as much tari ti rí yín mọ́ mi your fight is my fight mo lè má dá sáwọn kankan tẹ́ bá jọ ń jà ẹ lè bára yín jà kẹ́ ẹ tú nípò ara yín when ara àta tó bá torí bọ̀ á pay dearly. I'm not rooting for Yalagbo. I don't know her and I don't want to know her. But for Adabasioni láti sọ pé ó ní ìhòhò ẹ̀ lọ́wọ́. Definitely Adabasioni ní ìhòhò mi lọ́wọ́. Ó yẹ kẹ́ ẹ mọ̀ bí tí mo tò sí. Ọ̀pọ̀lọpọ̀ yín ti fìgbà kan dúró fún mi bírí. Àfi tó bá deny wa tó lọ sọ́dọ̀ àwọn ọ̀tá ìyẹn kò sọ́wọ́ mi ńbẹ̀ mọ́. Ẹ lè jọ bára yín jà. Bọ̀ ará àta pé kó dá sáàrin yín. Ará àta yẹn máa pay dearly. O lè bully Yalagbo. Ẹ rí pé jọ́ tẹ RIP fáwọn ọmọ yín láì ṣọmọ ẹ̀. Mo jáde mo ṣàdúrà fún. But telling the whole world that ó ní ìhòhò Yalagbo lọ́wọ́. Definitely ìhòhò mi ló ní Adabasioni. Ẹ jẹ́ ká pajú ẹ̀dẹ̀ síbi tó wà yẹn. I purposely play this audio. Torí mo hate orí burúkú, mo hate yan fọwọ́ lágbá èèyàn kan lójú, èèyàn kan ló ṣe, mo hate orí burúkú yẹn. Mo hate orí burúkú, mo hate òṣì yẹn. Mo fẹ́ káwọn ọmọ ọjọ́ Adabasioni kan rí bàbá Adabasioni bó ṣe ń kó ìhòhò àwọn èèyàn jọ. Fẹ́ kó rí. Because mi rò pé mo lọ fún Adabasioni rí. Inú mi dẹ̀ dùn statement kan tí Yalagbo sọ. Yalagbo bu Adabasioni rí kò dẹ̀ lọ fún rí. Sọ fún Adabasioni láti ní ìgbín mi àti ìgbín Yalagbo lọ́wọ́. Let's bring it home. Gbogbo ẹ̀yin warriors, I am for every one of you. Anybody that is coming for any warriors, you have to go through me. Am I communicating? Adabasioni, for the fact that you are defending an enemy of the state. Ẹni tó sọ pé Tinubu ti kú. Abesabo sọ pé Tinubu ti kú. And you have the audacity to call Yalagbo. Láti sọ pé ó ní ìhòhò ẹ̀ lọ́wọ́. Bó máa post ìhòhò ẹ̀. Nítorí ẹni tó sọ pé Tinubu ti kú. Let's go. Let's go there. Let's go there. Mi ní bẹ́ẹ̀ ṣe pé kí ó máa gbé ìhòhò yẹn síta. Ó máa gbé síta. Ó máa gbé síta. Torí ohun tó ń bí mi nínú nípa Gistlover òun ni kó ń gbé ìhòhò àwọn èèyàn síta. Mi ò mọ nice rí mi mọ ti Savage rí. Ọjọ́ tí Gistlover ti gbé ìhòhò wọn síta, ọjọ́ ẹ ló ti ṣẹ̀mí jù. Ọjọ́ ẹni mo ti kórìíra ẹ̀. Kọ́ tí mo hate jù láyé ni kó gbé ìhòhò èèyàn síta. Mo hate ẹ̀. Ọ kó threaten èèyàn pé ní ìhòhò ó máa gbé síta. Adabasioni gbẹ́nu sí máa kò tọ́run aṣòṣe. Gbogbo ṣó tó bá bẹ́ẹ̀ ṣe. Inú mi dẹ̀ dùn. Ó ní nǹkan tó lè fi kó ìwọ náà ní church now. Abo ní church. Ó ní church. We'll send your video to necessary offices. Bọ̀bọ̀ tó sá lọ yìí, bọ̀bọ̀ tó ń gbé l'Amẹ́ríkà á kú àbí kí náà ń pè. Ó lóun bọ́ ọmọ 15 years sùn. Wọ́n declare wanted ní ká máa ti sọ pé wọ́. Ó ló ní ìhòhò Yalagbo lọ́wọ́. Mo wá rí àwọn kan tó pera wọn ní warriors. Wọ́n wá sọ pé Yalagbo ń jà. Ó lọ fa wàhálà wá fún Lizzy. Tó bá lọ fa wàhálà wá fún Lizzy, ṣé bí kan sọ pé ìhòhò ẹ̀ wà ń ta ni. Kò sí kankan tó fẹ́ràn anybody nínú yẹn wà sensitive. Wà sensitive. If there's something I hate about Adotoshi, is bringing people's nudity or threatening people. Mi ṣọ̀rẹ́ Yalagbo. Mi dẹ̀ kí n ṣọ̀tá ẹ̀. Àbí mo dá síjà any one of you. But mo fẹ́ ké kulé kó gbọ́ kó sọ fún toko. Mo fẹ́ kí kó to kó gbọ́ kó sọ fún tilé.
tí any warriors bá ń jà kí ará àta kọ̀ọ̀kan má dá sí. Má dá sí. And Adabasioni for calling, for, you know, to have contacted the Iyalagbo, threatening the Iyalagbo, defending someone that is enemy of the state. The worst thing to Leshe is to be identified with Esabod. That is the worst thing you could do to yourself. And it all of Akpogbe recently. A big kilo is in case here. It all of Akpogbe recently. A big kilo is in case here. An enemy of the state is an enemy of all. An enemy of Nigeria is an enemy of all. Tabawa Romo Nigeria koto ojoko to alone defend the Ota Nigeria. Then you have a lot of things to face. Zimama, don't let me block you. Stay away. Wọ́n kò tí ń gbá lórí mi. Kí ni mo sọ fún ẹ? Stay away. Okay? I have settled it for them for Kini Konye. Adabasioni will bring the nudity. Adabasioni, wo afọ́jú gbẹ̀rígbẹ̀. Olóhun ní òhò mi lọ́wọ́. Ó ń sá kiri àárí. Ìjọ́kíjọ́ tá bá ti rí mú. Do case wà nǹkan tó ṣì ń go on. Ìjọ́kíjọ́ tá bá rí mú máa gbé òhò yẹn síta. Adabasioni, I've never been your enemy. Iyalagbo, I've never been your enemy. You decide to be our enemy. Ìwọ ní òhò obìnrin ni wo didi pastor. If reasonable people are on this social media, kindly help us cut that video or that audio. Ẹ bá wa send us a can. Èwo pastor tó ní òhò àwọn èèyàn lọ́wọ́. Definitely òhò àwọn ará church kò save lọ́wọ́ ẹ̀. Adabasioni, I've never been your enemy. Àbí mo ta sí ẹ rí, mi ò ta sí ẹ rí. Ṣé Iyalagbo ta sí ẹ rí? Iyalagbo ta sí ẹ rí. The image or the personality you came to defend is a condemned person in this country, is an enemy of this state. Do you understand? Zimama, tó bá ti ń wọ Claros level, ẹ máa ṣọ́ra yín lọ́dọ̀ mi. Do you know what it means? Kéèyàn sọ pé òun ní òhò obìnrin lọ́wọ́. Do you know what it means? Ṣé pé nǹkan tí mo ṣe ti gist lover nìyẹn. Kò sọ pé òun ní òhò obìnrin lọ́wọ́. Do you know what it means? Because kì í ṣe ló ṣẹlẹ̀ sí. You all don't know what it means. Saying wàá release òhò ẹ̀. Adabasioni wàá release òhò àwa méjèèjì ni o. Tó bá release òhò àwa méjèèjì. Adabasioni. Ẹ pàdé mi nírọ̀lẹ́ malẹ́. Mi ò dẹ̀ ráyè títí ẹ. O l'adresse, o dẹ̀ ní face. Ẹ̀ṣẹ̀ tó dẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tó easy. Kí wọ́n fi fún ẹ ní wanted ni. Kò ní di pọ́n wá address ẹ lọ. Wọ́n pè ẹ kó mú ìhòhò yẹn wá. Àì mú ìhòhò yẹn wá. Ayaba wa wọ ẹ jáde. Do you understand? And let this serve as a lesson. Fún gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń tẹ̀lé mi. Má ever nílé ayé ẹ. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń tẹ̀lé mi. Má ever nílé ayé ẹ lọ fi òhò dẹ́rù bá ẹni obìnrin. Obìnrin tó bá fẹ́ bú kó bú. Tó bá bú ẹ kó bú. Obìnrin tí ò bá fún ẹ má wá fún. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń tẹ̀lé mi náà tẹ́ bá lọ ṣe bí ẹnu ìṣó. Tẹ́ lọ ń gbé òhò èèyàn jáde. Èmi ni máa kọ́kọ́ mọ́ ẹ máa mú ẹ. Màá ní kó wá ni. Never ever threaten anybody with their nudity. Èmi ò ní sọ pé ò ní òhò Iyalagbo lọ́wọ́. Mi ní sọ bẹ́ẹ̀. Hello Z. Z. Ẹ wá. Mo gbọ́. Ẹ mo gbé síra inú ń bí mi ni. Ẹ mo gbọ́. Okay. Gbogbo wọn yẹn ọ̀rọ̀ wọn ò kàn mí. A ní kò kàn mí. Gbogbo àwọn tó ń jà yẹn ò ṣe warriors. Gbogbo wọn yẹn ò ṣe warriors. Mo mọ̀. Èmi ò ní interest inú peace ti yín. And èmi ò ní interest inú peace tẹ́yin ṣe.
Ani kò kàn mí, I don't know those people. Àwọn tó ń jà èmi mọ̀ wọ́n rí. Tèmi ni wípé you don't threaten people with nudity. Don't do it. Ìyá Alágbo ń sunkún ìyẹn tí ẹ̀mí mọ́ tó ń ṣe lórí social media. Ìyá Alágbo kò mọ social media lò. Ani yóò kàn mí. Zi, ani kò kàn mí. Gbogbo wọn yóò kàn mí. Gbogbo àwọn tó ń jà yẹn ò kàn mí. You don't understand? Tèmi ni wípé Ìyá Alágbo nìyẹn. Ìyá Alágbo yẹ kí Ìyá Alágbo tí mo ní mo ṣì ń jẹ kó má mọ kó lójú ẹ yọ. Ṣó ti yé? Ìyá Alágbo ló mọ̀. Ó ti yé? Ìyá Alágbo ló mọ̀. Tèmi ni wípé Àdàbà Síónì láti máa sọ wípé òun máa gbé òwò ẹ̀ síta. Zi kọ́kọ́ fi mí lẹ̀ for now. Kọ́kọ́ fi no kò ní àgbélẹ̀ mi tẹ́ kó ti máa gbélẹ̀. Zi kọ́kọ́ fi mí lẹ̀ for now ń gbá lórí mi. Ọlọ́run fi òwò threatening ayé yín máa bàjẹ́ papọ̀ ni. Ọlọ́run fi òwò threatening èèyàn. Guys ẹ jẹ́ kí n máa lọ. Let's go. Tó bá dìrọ̀lẹ́ kẹ́ pàdé mi. Ọlọ́run fi òwò threatening anybody. Tó bá fi òwò threatening èèyàn ó ní lọ. Bọ̀bọ̀ tó lóun bọ́ ọmọ 15 years sùn. Ó ń sá kiri ó ń sá lọ. Wọ́n ti declare wanted. Ìyá Alágbo kò kàn mí kò bá sun ẹ̀jẹ̀. It's none of my business. Èyí tó kàn mí ni mo ti dá sí yẹn. Èyí tó kàn mí ẹ bá jà kẹnura yín fọ́ lójú. Wàhálà tí gbogbo yín nìyẹn yín ò kàn mí. But any one of you tẹ́ ń jà ẹ lè máa bára yín jà. But ká wá rí èèyàn kan kó wá lóun fẹ́ gbé ìhòhò èèyàn kan síta. Tó bá lẹ́ṣẹ̀ kan tí Gistlover bá ṣẹ̀ mí kan tó ṣe ó ṣe máa gbé ìhòhò àwọn èèyàn síta. Ó ṣe máa set àwọn èèyàn up pẹ̀lú òwò. Ìyá Alágbo dẹ̀ lọ fún ẹrí Àdàbà Síónì. Lizzy Anjorin ò lọ fún ẹrí. So why all that? Àdàbà Síónì wàá gbé ìhòhò mi àti ìhòhò Ìyá Alágbo tó wà lọ́wọ́ ẹ̀ wàá gbé síta. Wàá gbé ìhòhò wa méjèèjì. So ó ti rí ìgbín funfun ó ti rí ìgbín dúdú. Àwọn ògbín yẹn ni kó lọ ṣàkàrà wọn jọ báyìí. They support Àdàbà Síónì. Ṣé wọn support èyí tó wà lẹ́wọ̀n? Èyí tó wá sọ pé àjẹun lówó, ṣé wọn support yẹn? Ó lọ ẹ̀wọ̀n àbí ó lọ ẹ̀wọ̀n. Kéèsì yẹn gùn lẹ́ báyìí, yẹn máa provide Gistlover fún wa báyìí. You know what I'm saying? Ṣé ẹ̀yin ò mọ̀ pé táwọn Esabod bá fẹ́ bà tèèyàn jọ máa ń support ẹ̀? Ṣé kéèsì kékeré ṣé kọ́ kékeré l'Àdàbà Síónì sọ ni? Òun ní òhò yàn lọ́wọ́ òun fẹ́ gbé síta. Guys, later, see you later. This is one later. Join me. Yeah, Àdàbà Síónì must provide the new odidi pastor. Ṣé mo ye ìhòhò àwọn èèyàn tó ní lọ́wọ́? Ó ní the thorough investigation. Thorough investigation. Èmi ò mọ̀ bóyá bá àwọn èèyàn sùn kò kàn mí. Kò kàn mí. Ìhòhò tèmi tó wà lọ́wọ́ àti tìyá Alágbo ni kó mú wá. Ìhòhò èmi àti Ìyá Alágbo tó wà lọ́wọ́ ẹ̀ ni kó mú wá. Afọ́jú kó lógún ọdún láyé. Yàtọ̀ sí pé ó máa ṣẹ̀sín kú, á mú ìhòhò yẹn síta. Wàá mú ìhòhò yẹn síta. Ó pèèyàn lórí fóònù, ẹni tí ò bẹ sọ̀rọ̀ rí tí ò rí ẹ rí. Ó pè lórí fóònù, òun sọ pé ó fẹ́ gbé ìhòhò ẹ̀ síta. Do you think the fight we are fighting on social media, do you think it's all about Lizzy Anjorin? It's all about Lizzy, it's all about me and you. It's all about tabari olórí burúkú kan wáyé má ṣe eré kan bí Gistlover tó fẹ́ dún màwúrú mú èmi àti yàn bá ọmọ wa kárí bí dúró tán. That is why I'm here. Àdàbà Síónì wàá gbé ìhòhò yẹn wá. Jẹ́ kí n sọ kankan fún ẹ. Network provider ẹ á fún wa ní authentication. Network provider ẹ o lè sọ pé àìní àbíwọ̀ kọ́. Network provider máa fún wa ní authentication. O gbọ́ mi. Wọ́n máa ṣe forensic critical obìnrin bẹ́ẹ̀ tó ti fi òwò wọn kalẹ̀ mọ́. Jọba ṣé ọmọ nǹkan tó sọ ọmọ bóyá tóbi tó ṣá. Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ tó sọ ó tún wá sí ju kó ń ṣe ṣó lọ. Èwo pastor ìwọ tó ní church. Ìwọ tó ní church.
ṣé o mọ iye obìnrin tó ti fi rúkọ bẹ́ẹ̀ halẹ̀ mọ́ ìwọ àdàbà sí òní àánú ṣé mọ iye obìnrin tó ti kú nínú ọdún yìí nítorí pé wọ́n sọ wọ́n ní òwò ẹ̀ lọ́wọ́ nǹkan tẹ́lẹ̀ tí ó ní sọ síta yẹn ṣé mọ iye obìnrin tó ti fi halẹ̀ mọ́ abẹ́rò pé we are here joking. I'm not joking. Iyalagbo should be free to work anyhow. I'm not telling Iyalagbo to be careful. No, she's not going to be careful. Koni oho yẹn gangan ló dá ẹgbẹ́ síta. Ẹ lọ gbé síta. Ṣé bá Dàbá tí ó ní ti sọ ń ṣe pọ̀ ní oho ẹ̀ lọ́wọ́. If anything happens to Iyalagbo, we pick Dàbá tí ó ní. And there will be thorough investigation. Ìwọ didi pastor also àwọn pastor Fatoyinbo tí Gistlover bà láyé jẹ́ wọn ò jáde wọn ò sọ rí wọn ò pé anybody pa ní òwò wọn lọ́wọ́ náà àbí Gistlover ní audio evidence ni olórí òwò obìnrin lọ́wọ́ tó ní church wo já social media lélẹ̀ jágbé yẹn lẹ̀ Dàbá sí òní jágbé social media lẹ̀ mo inú mi lẹ́dùn mi wá fún ẹ rí mi wá fún ẹ rí Iyalagbo wá fún ẹ rí telling someone pé ní òwò ẹ̀ lọ́wọ́ ìwọ tó ní church tí church ẹ ládrẹ́s guys see you later ariwo kọ́ ni music.